يا أيها الذين آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل الحمد لله ولي المؤمنين والصلاة والسلام على أشرف المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين إن خير الحديث كتاب الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته. أدوكني يدولون وباوا ọba Allah ọba tí ó fẹ́ra rẹ̀ sọ̀rẹ́ gbogbo àwọn onígbàgbọ́ ọlọ́run ọba Allah bó ṣe tó yẹ ó wá sa gbogbo àwọn onígbàgbọ́ tí ń bẹ láàrin àwọn èèyàn ó wá sọ wọ́n dọ̀rẹ́ rẹ̀. èmi ò rí kò kan tó dáa tó kéèyàn ọjọ́ rẹ̀ ọlọ́ Allahu waliyul ladhina amanu ọlọ́run mọ́sẹ̀ fàwọn náà sáàrin wọn. ọlọ́run ọba yìí òun náà lọ́ba tí a dúpẹ́ fún tó fún wa ní ìgbàgbọ́. nínú àpẹẹrẹ ìgbàgbọ́ òun náà ní ká fàyè lẹ̀ láti wá gbọ́ ọ̀rọ̀ nípa ìgbàgbọ́. ìtumọ̀ ni pé láti lékún nígbàgbọ́. àwa bẹ̀ nínú àánú rẹ̀ àdánwò tí báyàn téèyàn fi kó láàrin onígbàgbọ́ kọ́lọ́mọjọ́ bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan wa. ìkẹ́ ọlọ́run àánú ọlọ́run kó bá òjíṣẹ́ ọlọ́run ànábì wa Muhammad ẹni tó dáa jù tó sì tóbi jù ní gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run. káànú náà kó bá gbogbo àwọn sàábé láì yọ nìkan lẹ̀ láàrin wọn. àdánwò ní máa mú yàn bọ́kan nínú àwọn sàábé ṣọ̀tá àdánwò kọ́lọ́mọjọ́ kẹ́ni kọ̀ọ̀kan wa. ọlọ́run kó fi àánú rẹ̀ kó fi kárí gbogbo àwọn aráalé ànábì láì yọ nìkan lẹ̀ nínú wọn. àdánwò ní máa mú yàn bá alul bayti ọ̀tá àwọn aráalé ànábì àdánwò nìyẹn náà kọ́lọ́mọjà bá wa àwa kọ́lọ́mọjà bá kan ṣọ̀tá láàrin wọn kọ́lọ́mọsì jà gbé wọn sí kò tọ́lọ́wọ́n gbé wọn sí. èyí tó dáa jù nínú ọ̀rọ̀ tí èèyàn máa wáyé fún láti gbọ́ òun náà ni ọ̀rọ̀ tí máa ń jáde láti náà al-Qur'an sunna anabi wa Muhammad sallallahu alaihi wa sallam òun náà ni ojú ọ̀nà tààrà téèyàn máa ń tọ̀ téèyàn ó fi rí ọ̀nà ọlọ́run. abẹ́ nínú àánú rẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́mọsà fẹsẹ̀ wa múlẹ̀ lérí sunna yìí jù báyìí lọ ọlá agbára ọlọ́run ọba wa. gbogbo tí wọ́n bá ti pè lẹ́sìn fún wa tá a bá ti wọnú Qur'an tá a bá ń bẹ̀ àwọn oníwà àdìsí ààrí wọn kì í pè lẹ́sìn àdádálẹ̀ sínú ẹ̀sìn wọn máa ń ṣe kínní ni wọ́n máa ń pè kọ́lọ́mọjà bá wọn sàdádálẹ̀ èyí táwọn ń ṣe náà kọ́lọ́mọsà ìgbà lọ́wọ́ wa. alamatu al-imani as-sadiqi fil mu'mini as-sadiq. èyí tí wọ́n máa jẹ́ àkórí ìdánilẹ́kọ̀ọ́ wa ní àárọ̀ yìí òun náà ni àwọn àmì tí èèyàn fi máa ń mọ ìgbàgbọ́ òdodo. àwọn àmì téèyàn máa fi mọ alamatul imani sadiqi fil mu'mini sadiq. èyí tó máa jẹ́ àkòrí ọ̀rọ̀ wa láàárọ̀ yìí òun náà ni àwọn àmì téèyàn máa fi mọ ìgbàgbọ́ òdodo lára onígbàgbọ́ òdodo. ẹ̀yọ́ mayami kathura ma yadda'i al-iman fi hadha az-zaman. àwọn tí wọ́n ń pàpè mọ́ra yìí pé olùgbàgbọ́ òdodo ni wá wọ́n pọ̀ lórílẹ̀ ọlọ́run ọba tí wọ́n ń fira wọn ti sí ìgbàgbọ́ òdodo àmọ́ wọn kì í ṣe olùgbàgbọ́ òdodo. al-iman ẹ̀yọ́ mayami والتصديق بكل ما أخبر الله به ورسوله صلى الله عليه وسلم عقيدة وقولا وعملا. ètí wọ́n ń pè ní ìgbàgbọ́
òun náà ni kéèyàn gbàgbọ́ lódodo tí ò ní síyèméjì ń bẹ nínú tí Ọlọ́run Ọba Allah ṣàlàyé fún wa nínú Al-Qur'an àbí tí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó ṣàlàyé fún wa nínú hadithi. Gbogbo tí Ọlọ́run Ọba Allah mú wá fún wa ní ìró akhbar nínú Al-Qur'an àti nínú hadithi, èèyàn gbàgbọ́ sínú ọkàn rẹ̀ pé òdodo ni tí ò ní síyèméjì ń bẹ. Ìgbà náà la máa pè yàn ní onígbàgbọ́ òdodo. Lẹ́yìn náà in tí ó máa jáde lẹ́nu yàn kò ní tako in tí èèyàn gbàgbọ́ nínú ọkàn yẹn. Lẹ́yìn náà àwọn iṣẹ́ tí èèyàn máa ṣe, iṣẹ́ yẹn kò ní tako ohun tí èèyàn gbàgbọ́ sínú ọkàn. Yasidu bi ta'a, wọ́n ní ẹ̀ wá rí ìgbàgbọ́ yìí ó máa lékún bá a bá ṣe ń tẹ̀lé t'Ọlọ́run bá sí. Wa yanqusu bil ma'siyah, yóò sì máa dínkù tá a bá ti ń ṣe Ọlọ́run. Al-mu'min, olùgbàgbọ́ òdodo, wa man tabaqa amaluhu qawluhu wa aqidatuhu, òun náà lẹ́ni tó jẹ́ pé iṣẹ́ rẹ̀ àti ọ̀rọ̀ rẹ̀ kò yapa ń tó wà nínú ọkàn rẹ̀. Bó ṣe gbàgbọ́ yẹn tí bá ń sọ̀rọ̀ ẹ máa mọ̀ pé onígbàgbọ́ ní sọ̀rọ̀ yìí. Lẹ́yìn náà gbogbo àwọn iṣẹ́ rẹ̀ kò yapa ìgbàgbọ́, iṣẹ́ tí ń ṣe kò sí ṣiṣẹ́ kúfúrù. Ó lóun gbọ́ Ọlọ́run Ọba gbọ́, ó sì ń tẹ̀lé àṣẹ Ọlọ́run nínú ọ̀rọ̀ rẹ̀ àti ṣe rẹ̀. Eléyìí la máa pè ní onígbàgbọ́. Wa arkanul imani allati wajaba ala kulli mu'minin an yu'mina biha sitta. Àwọn erigun gbàgbọ́ yìí Ànábì wa dárúkọ mẹ́fẹ̀ẹ̀fà yẹn òun ló kó gbogbo gbàgbọ́ sínú, àmọ́ ìgbàgbọ́ ju mẹ́fà lọ. Àwọn erigun gbàgbọ́ tẹ̀yìn gbọ́dọ̀ gbàgbọ́ nígbà tí Jibril tó wá bá Ànábì wa Muhammad sallam, ó ní akhbirni anil iman, ó ní Ànábì mọ́sá ìsàlàyé fún mi, ìsàlàyé kí ni wọ́n pè ní ìgbàgbọ́. Ànábì ní an tu'mina billah, ọgbọ́ Ọlọ́run Ọba Allah gbọ́ ni, wa malaikatihi àti gbogbo àwọn màláíkà, wa kutubihi ó sì gba tírà tá sọ̀kalẹ̀ gbọ́, wa rusulihi ó sì gba gbogbo àwọn òjíṣẹ́ gbọ́, wal yawmil akhiri ó sì gbàjọ́ àlìkìyámà gbọ́ pé ìjọ yẹn ń bọ̀, wal qadari khayri wa sharrihi ó sì gbàgbọ́ pé àkọọ́lẹ̀ ń bẹ, èyí tó dáa àti èyí tí kò dáa, èyí tí ń pani lẹ́rìn àti èyí tí ń pani lẹ́kún. Ìpè látọ̀dọ̀ Ọlọ́run ló ti wá, Ọlọ́run ló kọ bẹ́ẹ̀, Ọlọ́run ló fẹ́ bẹ́ẹ̀. Àwọn erigun mẹ́fẹ̀ẹ̀fà yìí èèyàn gbọ́dọ̀ gbà kan gbọ́, k'Ọlọ́run ó gbà márùn yòókù gbọ́. Èèyàn gbọ́dọ̀ gbà méjì gbọ́ ńbẹ̀, k'Ọlọ́run ó gbà mẹ́rin gbọ́. Èèyàn gbọ́dọ̀ gbà márùn gbọ́, k'Ọlọ́run ó gbà kan gbọ́. Èèyàn gbọ́dọ̀ mú nídajì pé òun gba mẹ́ta gbọ́, òun ò gbà mẹ́ta gbọ́. Kò sí tí ń jẹ́ bẹ́ẹ̀. Tọ́kàn bá ti yẹ ńbẹ̀, ìgbàgbọ́ ti yẹ. Ọgbà lágbọ́ ọ̀sẹ̀ bọ́, àmọ́ ọgbà tíra gbọ́. Nǹkan wà nínú Kùránì tọ́lọ́run bá ní tọ́wà nínú Kùránì ọgbà gbọ́. Ọgbà lágbọ́ ọgbà Ànábì gbọ́ lórí súnà rẹ̀. Ànábì ní nǹkan báyìí Ọlọ́run ní kí n sọ fún yín, ó rí nínú Kùránì bọ̀tà Ànábì sọ wa rusulihi, ọlọ́dì gba Ànábì gbọ́ náà. Ọgbà Ọlọ́run gbọ́, ọgbà Ànábì gbọ́, ọgbà màláíkà gbọ́, àmọ́ ọgbàjọ́ àlìkìyámà gbọ́ ó ní gbàgbọ́. Èyí gba gbogbo márùn-ún gbọ́, oníkádàrá nìkan lòun ò gbàgbọ́. Ọmọ ya mẹ́fẹ̀ẹ̀fà yìí ńlá gbọ́dọ̀ bá kú. Al-iman, iman, thani maratibu din, òun náà ni ipò ẹlẹ́ẹ̀kejì téèyàn máa ń bọ́ sí, téèyàn bá bọ́ sínú ẹ̀sìn. Kí ni martaba alákọ̀ọ́kọ́? Ní al-islam. Ó kọ́kọ́ gba islam. Lẹ́yìn ìgbà tó bá gba islam tán, ó ṣe wá di mu'min. Lẹ́yìn ìgbà tó wá di mu'min, ó ṣe wá di muhsin. Al-islam wal-iman wal-ihsan. Ipò ẹlẹ́ẹ̀kẹta yẹn àwọn díẹ̀ lọ́wọ́ ń bẹ, kọ́lọ́mọ́sá ìkèmí àti ẹkún wọn. An ta'buda Allaha ka'annaka tara fa in lam takun tara wa innahu yaraka. Ìgbà náà kò ní sí rìyà nínú iṣẹ́ yẹn mọ́. Gbogbo tó bá ń ṣe bí ìgbà tó ń wọ Ọlọ́run báyìí àbí ìgbà tí Ọlọ́run bá ń wọ̀. Bọ̀tí nígbà míì tí wọ́n bá lo al-islam nìkan fún yàn, ìmọ̀ ń kó ìmánì sínú. Tí wọ́n bá sì lo ìmánì fún yàn, ìmọ̀ ń kó ìsìlámù sínú. Ìtumọ̀ ẹni pé tí wọ́n bá ń ṣàlàyé rẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀
ọ̀kan lákọ̀ọ́rí kátórí kejì bọ̀tọ́ wá dé pé ẹyọ̀kan bá dákan nínú méjèèjì nínú ẹ̀rí àbí nínú tírà ẹyọ̀kan ti kó méjèèjì sínú a'udhu billahi minash shaitanir rajim ọlọ́ni wala tamutunna illa wa antum muslimun ayé wa antum mu'minun. tí wọ́n sì ń dákọ̀ ìgbàgbọ́ ya ayyuhal ladhina amanu kutiba alaykumus siyam ayé ya ayyuhal muslimun tí wọ́n ti ń dákọ̀ ọ̀kan nínú méjèèjì nínú ọ̀rọ̀ yóò mọ̀ kó kejì ẹ̀ sínú àmọ́ ìgbà pé ká tó tọ́lọ́wọ́n bá aláàsọ fáwọn kan tí wọ́n ní àsìlámù náà àwọn ti gbà ọlọ́ni falamma yadkhulul iman fi qulubikum ẹ sọ pé mùsùlùmí ni ẹ má pé ẹ ti Olùgbàgbọ́ òdodo torí pé ipò tí wọ́n wà yẹn ìmánì ò tí ì lékún nínú ọkàn wọn wọ́n kàn gba ìsìlámù. wa min aqidati ahli sunnati wal jamaa nínú àdìọ́kàn ẹni tó bá ti jẹ́ ahlu sunna sẹ́rí ahlu sunna yẹn kò kí sẹgbẹ́ téèyàn máa gba fọ́ọ̀mù kó tó wọ bẹ́ẹ̀ o àkídà ahlu sunna wal jamaa ìtumọ̀ ẹni pé nínú àdìọ́kàn àwọn mùsùlùmí tí wọ́n gbádùn lérí ilẹ̀ ọlọ́run ẹni tó bá ti jẹ́ ahlu sunna kò lè gbádùn ahlu bídíà wọn kì í gbádùn wọn kì í rí ìsìláàmù ṣe bá ànábì ṣe ṣe torí pé wọ́n máa gbé àwọn àgbélẹ̀rọ ẹ̀sìn wọnú ẹ̀sìn wọn wọ́n máa bìlífù àwọn kankan nínú gbàgbọ́ wọn tí ó lákọọ́lẹ̀ ló fi jẹ́ pé gbogbo mùsùlùmí ayé lọ́gbọ́dọ̀ jẹ́ ahlu sunna àwọn gbàtí ìgbàgbọ́ ti wá pọ̀ lérílẹ̀ ọlọ́run ọba àní ti jahmiya àwọn múríjíà àwọn sufiya àní àwọn ìgbàgbọ́ àwọn mùtẹ́sílà wà tọ̀ làwọn afá àwọn wà dá yẹn rí pé lọ́dọ̀ àwa o àwa ahlu sunna wal jamaa àwọn náà táwọn yìí náà ó yẹ káwọn náà jẹ́ ahlu sunna wal jamaa wọ́n ní annal amala àwa gbàgbọ́ pé iṣẹ́ dakhilatun fi musammal iman kò sí yàkó nínú gbàgbọ́ ara gbàgbọ́ náà ni la yakfi al-imanu billahi duna ta'atillah lọ́dọ̀ alùsùnà wal jamaa ọ gbọ́dọ̀ gba ọlọ́run gbọ́ kọ́ wá lò ní máa tẹ̀lé àṣẹ ọlọ́run ọgbà gbọ́ ìgbàgbọ́ yẹn ò wúlò wala yakfi bil qawli faqat kọ́ ọ máa sọ̀rọ̀ gbàgbọ́ lẹ́nu káwárí pé iṣẹ́ rẹ̀ yapa tó ń sọ kìí ṣe àkídà alùsùnà wal jamaa ọ̀ ń sọ̀rọ̀ gbàgbọ́ lẹ́nu fi ọlọ́run ló tó dúró ti ọlọ́run ọba lọ́ọ̀lẹ́ ká máa sìn ọlọ́run ọba kọ̀sẹ́ni tó yẹ ká sìn tó sì lẹ́tọ̀ọ́ ṣe ẹ̀sìn wa lẹ́yìn ọlọ́run àmọ́ wá rí i pé òun ṣe àwọn nǹkan kan nínú kúfúrù ṣíríkù ó tí ì do nígbàgbọ́ torí pé iṣẹ́ rẹ̀ ó ti yapa tó ń ṣe kínní nítorí ń sọ ló sì jẹ́ pé al-imanu inda ahli sunnah wal jamaa at-tasdiqu bil qalb èèyàn gbàgbọ́ gbogbo ntọ́lọ́run sọ́tà Ànábì sọ èèyàn gbàgbọ́ wal qawlu bil lisan èèyàn sì máa sọ̀rọ̀ gbàgbọ́ jáde lẹ́nu wal amalu bil jawari èyí ó sì máa ṣiṣẹ́ pẹ̀lú àwọn oríkèéríkèé ara iṣẹ́ yẹn ò ní tako ìgbàgbọ́. al-qawlu bi la ilaha illallah kalimatul iman kama pe la ilaha illallah la ilaha illallah la ilaha illallah duna al-amal biha la yanfa la ilaha illallah kalima yóò ṣàǹfààní o torí qawlun bila amal wal imanu bi kitabillah duna al-amal bihi la yanfa kálá àgbà pé ọlọ́wọ́ bá lọ́sọ̀ Kùránì kalẹ̀ ànábì ni wọ́n rán sí wa àgbà pé àdìsí wà akàngbà agbọ́ bẹ́ẹ̀ àmọ́ fọ́ọ̀tì àdìsí tó bá ti wù wá á sì máa gbà yí tó bá wù wá á ní ṣe èyí lọ́wọ́ kàn tí ọlọ́wọ́ wa bẹ́ẹ̀ níjọ́ àlùkìyámà àdìsí ànábì nífa ànábì ní nǹkan yìí tẹ́ bá ṣe é wọ̀ náà ọ wá ní sẹ́yìn ní wàá kàn jọ́ àlùkìyámà ọ̀kan láìpẹ́ yìí mórí lédi social media onísọ̀rọ̀ ṣòkòtò kò dé kókó ẹsẹ̀ lọ́lọ́wọ́ bá aláwọ̀ mọ̀ àmọ́ ránjọ́ àlùkìyámà anabi sini ma asfala min al-ka'bayni min al-izari fa fi an-nar anabi ni gbogbo ẹni tó bá wọṣọ lọ́kùnrin aṣọ ní ṣòkòtò ní tó bá kọjá kókó ẹsẹ̀ rẹ̀ yóò wọ ní kó tó wà lí janna ó dẹ̀ fọkàn balẹ̀ yìí pé òun gbà pé anabi òjíṣẹ́ Ọlọ́run ni ìyẹn imani erigun imani èwo ló jábọ́ nínú àwọn erigun imani mẹ́fẹ̀ẹ̀fà yẹn èwo ló jábọ́ mọ́lá yẹn al-imanu bir-rusul rasulu muhammadu rasulullah anabi ni òjíṣẹ́ Ọlọ́run òjíṣẹ́ Ọlọ́run wá sọ pé ní tí wọ́n ṣẹlẹ̀ ní ọjọ́ àlìkìyámà ni ó ní sọ̀rọ̀ kòtò lọ́wọ́ máa wá ní ọjọ́ àlìkìyámà ọ̀rọ̀ tó sọ yẹn ó já mọ̀ pé kì í ṣe onígbàgbọ́ tó bá gbàgbọ́ ó sì gba Kùránì gbọ́ bẹ́ẹ̀ náà ni ó gba hadisi gbọ́. ẹ̀yọ́ mayami láwùjọ Yorùbá lẹ́yìn tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wa náà àwọn ọ̀rọ̀ orí yẹn ń sẹ́sẹ́ wa lọ́dọ̀ àwọn Arab
wọ́n ní tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn òwò gangan ni wọ́n gbàgbọ́ wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo wọ́n ní àwọn èèyàn pín sí ọ̀nà bíi 5. alákọ̀ọ́kọ́ alladhina yaquluna amanna bilqawl àwọn kan wọ́n máa sọ pé tá a bá ti ń sọ̀rọ̀ gbàgbọ́ lẹ́nu ó ti tán ìwọ fi ṣẹ́lẹ̀ o bá a bá ti ń sọ̀rọ̀ gbàgbọ́ lẹ́nu ó ti tán. àwọn eléyìí wọ́n kàn ń sọ àmọ́ wọn ò gbọ́ Ọlọ́run ọba yẹn gbọ́ humul munafikun àwọn eléyìí ni munafiki èèyàn tí ó gbàgbọ́ nínú ṣẹ̀ṣe ó gbàgbọ́ nínú ẹbọ ìdílé ó gbàgbọ́ nínú òòṣà ìdílé òòṣà àjọbọ òun náà sì máa wá mọ́sálásí yóò máa ní ashhadu an la ilaha illallah ìbẹ́ nu wọn tí ó jòkó lẹ̀ la ilaha illallah la ilaha illallah la ilaha illallah tẹ́bá bíi pé ṣé mùsùlùmí ni ọ́ àwọn èsè mùsùlùmí à ń tàn wọ́n ní o kọ́dà irú wọn lọ Mọ́kà irú wọn bá wà gbàgbé Ramadan àwọn ń sọ jáde lẹ́nu wọ́n wá rò pípọ̀ táwọn ti ń sọ yẹn àwọn ti dolùgbàgbọ́ òdodo Ọlọ́hun bá ní wa minan nasi man yaqulu amanna billah wa minan nasi man yaqulu amanna billahi wa bil yawmil akhir wa ma hum bimu'minin Allahu akbar Ọlọ́hun bá ní bẹnu àwọn èèyàn man yaqulu amanna billah tí wọ́n máa sọ wípé àwa gbà láàgbọ́ aláàládótì kọ́dájú àlèkè àmọ́ ń bọ̀ àgbàgbọ́ Ọlọ́hun bá ní wa ma hum bimu'minin Ọlọ́hun bá ní irọ́ ni wọ́n pa o wọn ò gba tí wọ́n sọ yẹn gbọ́ wọ́n kàn ṣe kínní wọ́n kàn sọ ni suratu al-Baqara aya 6 Ọlọ́hun fi wá sínú àwọn ọjọ́ táwí àwọn lè ti pinnu lérí ogun lérí ṣẹ̀ṣì lérí ẹgbẹ́ awo wọ́n kàn yọjú mọ́sálásí torí pé bàbá wọn lọ́kọ́ mọ́sálásí àdúgbò bàbá àdínì bàbá wọn ìmí wá mọ́sálásí torí ijọ́ ọdún torí ijọ́ òkúmọ kán lè wá sọmọ òun ló kọ́ àmọ́ mọ̀náfìkì àwọn eléyìí wọ́n gbọ́ Ọlọ́hun bá gbọ́ wọ́n kàn sọ lẹ́nu àwọn eléyìí náà àmọ́ dà wọ́n pọ̀ àbí àmọ́ dà wọ́n pọ̀ táwọn mọ̀ pé we are Muslims we are many we are believers. àwọn asúnfù thani àwọn ìjọ ẹlẹ́ẹ̀kejì gulatul murji'ah òun náà ni àwọn aláṣejù nínú àwọn ìjọ kan tí wọ́n ń pè ní al-murji'ah yakulun àwọn máa sọ pé la yadurru ma'al imani dhanbun la yadurru ma'al imani dhanbun wọ́n ní kò sí kankan tó ṣe imán nǹkan kan ò lè ṣe imán ni ò lè dínkù pẹ̀lú ẹ̀ṣẹ̀ imán rẹ̀ tó bá ti ní o ti ní nìyẹn ó pé síbẹ̀ ni kọ́ ọmọ ìyàgbà Ọlọ́run kọ́ ọmọ sẹlọ́run ọba la yadurru ma'al iman dhanbun la yadurru dhanbu ma'al iman kí ló sì wà nínú àkọọ́lẹ̀ wa iza tuliyat alayhim ayatuhu zadatuhum Ọlọ́run bá tí wọ́n bá ń ka ọ̀rọ̀ Ọlọ́run bá fún wọn ìmánì wọn máa ń lékún tí wọ́n bá yapa àṣẹ Ọlọ́run bá ń kọ́ ìmánì wọn máa ṣe kíni ìmánì wọn máa dínkù àwọn eléyìí náà wà láwùjọ wa àkàpè wọn móríjíà ni àmọ́ ìròrí àwọn móríjíà ń bẹ nínú ìròrí wọn aláàfáà aláwọ̀ ọkàn ní gbàgbọ́ ẹni yóò ní òun tóun ń ṣe Ọlọ́run ọba yìí gan òun bẹ́tà jù ọ lọ lọ́dọ̀ Ọlọ́run ìwọ tí wọ́n ń kírun ipe ẹ̀ṣẹ̀ kò kí di ìmánì kù bóòlù yẹn ṣe máa ń ṣẹlọ́n tí wọ́n máa jẹ́ rẹ̀ Ọlọ́run bọ́ọ̀ bá ṣe ń ṣẹlọ́n sínú ọlọ́mọ jìnnà sọ́lọ́n tọ́ bá ṣe ń tẹ̀lé tọ́lọ́mọ bá ṣe lọ́mọ ṣe kíní lọ́mọ súnmọ́ lọ́wọ́ bá as-sinfu ath-thalith àwọn ìjọ ẹlẹ́kẹta yajtami'una bayna ash-shirki wal-iman sufiya àwọn eléyìí àwọn kó ìmánì àti ẹbọ wọn kó papọ̀ wọn fi ń jọ́sìn fọlọ́ àwọn abéèrè lọ́wọ́ wọn pé bóòlù ẹ̀sìn mọ̀ pé la ilaha illallah tẹ́mọ̀ ṣe la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha ẹ̀rù pé wọ́n ṣe lọ́sìn ìjọba tọba wí tán yóò wá padà sínú ilé yóò lè gbé sẹ́rẹ́ àwọn oníṣẹ̀ṣe yóò mọ̀ wá mì kí a gbé kó gbé títò ń wá o
oni ya latif ya jabbar ya ghafur ya wahhab ya razzaq ona ló wí tán sí ló bá tún ní ya Shaykh Ibrahim gawthun lil wara agithini ìwọ Ibrahim ọmọ kaula gbà mí ìwọ mọ̀ ń pè àbí yá kí ni tó mẹ́ arifu nida abẹ́ ìkéwú mọ́ ni jama'u bayna tawhidi wa shirk ọ̀dẹ̀ lọ kọ̀ lọ nínú ẹ̀sìn Islam tàbá ní yá kí ni máa ń tẹ̀lé Allah qul ud'u Allaha aw ud'u Rahman ẹ̀sìn tán ní ká máa wá ṣe tá a fílẹ̀ tá a láàṣì máa tó di wàhálà ni ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa sọ wá lọ papọ̀ kéèyàn ká kùrìsí yìí tán jàmá kó sì tún bọ ọṣẹ nínú igbá ayé ipe ọṣẹ yìí nù ní jẹ́ kí ipa ọ̀tá ọṣẹ kínní kọ́ka ni jama'u bayna tawhidi wa shirki eléyìí kò kí í ṣe gbàgbọ́ bọ́ọ̀bà ká kùrìsí yìí ká mọ̀ pé mùsùlùmí ni ọ́ tọ́wọ́ bá ti ń lo ọṣẹ àjẹ́ ọṣẹ kípa ayọ́mọ́ka ìṣẹ̀ṣe ló ń ṣe kínní ni ló ń ṣe yẹ ẹ má da ìṣẹ̀ṣe papọ̀ mọ́ Islam nígbà ànábì ń lọ kùrìsí yìí ló fi kalẹ̀ fún wa ànábì fún wa nígbà ọ̀sẹ̀ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa báwọn eléyìí báwọn ṣe tún dà nǹkan rú nínú ayé lọ rẹpẹtẹ nu tọ́pọ̀lọpọ̀ àwọn bàbá wa nílẹ̀ Yorùbá wọn kú lérí ẹ̀ bẹ́ẹ̀ pé bàbá ṣe ń ṣe yá Allah kàn sì máa ṣe kí ni yá àyàsẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá àwọn olówó ńláńlá wọ́n náwó sínú Islam wọ́n kọ́ mọ́sálásí rẹpẹtẹ wọ́n kọ́lé ẹ̀kọ́ rẹpẹtẹ wọ́n ra àwọn afá lọ́wọ́ mọ́ra lọ Mọ́kà èrí ìgbàgbọ́ tí mo sọ yìí ni wọ́n kú sí ẹ rí ìwé àdúrà táfà fún ibi wọ́n kọ́ sí ó wà nínú yàrá rẹ̀ ẹ sì rí ike ọṣẹ tí ìmáàmù ṣe fún ó wà nínú yàrá ẹ̀ ó sì kú lérí méjèèjì àwọn sòfíà nìyẹn àwọn máa sọ fún wa yìí pé la ilaha illallah ẹ̀sìn oníkàmọ́ sọ̀rọ̀ òdílé ẹ̀sìn kò ní ká mọ́ ṣe orò òdílé ní tẹ́sí sọ ni pé tẹ́ ẹ̀ bá ti ṣẹ̀sìn ẹ̀ gbọ́dọ̀ ṣe orò mọ́ orò wọn ń pè ní kúfúrú Islam ọ̀tọ̀ orò ọ̀tọ̀ àwọn léyìí àwọn kó méjèèjì papọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn dájọ́ kẹ́kọ̀ọ́ bí adé kẹ́kọ̀ọ́ tẹ́jọ́ ọmọ Senegal àwọn ọmọ òwò arẹ́rìn ni pé ẹ̀yin ará Nàìjíríà yẹ máa gọ bọ̀dá àwọn bọ́dà àwọn Ibrahim Niyas lẹ́sọ̀dọ̀ ọlọ́run lu yín ẹ máa gọ bọ́dà àwọn mẹ́rin ni wọ́n kú àwọn ni ọ̀kan fún mi ní késẹ̀tì tí nínú àwọn tafsiri àbá Ibrahim Niyas ìjọ ńlá àkọ́kọ́ tí kò gbọ́ ohun ọba íńtánẹ́ẹ̀tì ò tí ì dégbà yẹn ṣe pé gbogbo ẹ ti wà ní íńtánẹ́ẹ̀tì sí mo ní késẹ̀tì tó mú lọ́wọ́ yìí tó bá bọ́ sọ́wọ́ àwọn sòfíà nílẹ̀ Yorùbá kò sí iye tó ń lè ra ó ní kí ló ṣẹlẹ̀ mo ní mo ṣe wà yìí àwọn nǹkan bẹ láàrin wa tó dé pé tí wọ́n ti ní sọ̀rọ̀ ya Sheikh Ibrahim Gawusun lè wàrà agésíní ni wọ́n mọ̀ pé ní bọ̀dá àwọn bọ̀dá àtàwọn àwọn òun ni wọ́n gbọ́ lù yín tó bá wọn ní wọ́n gbọ́ o wọ́n pa irọ́ láró fún wọn wọ́n pa irọ́ láró fún wọn wọ́n wọ irọ́ lásọ kíni aṣọ òótọ́ wọ́n wá rìpítẹ̀ pé tẹ́ ẹ bá ti ń pèsè Ibrahim bí gbà tẹ́ ń pè Ọlọ́run àwọn kan bìlífù ẹ̀ dàárọ̀ yìí bá a ṣe sọ̀rọ̀ lọ́wọ́ yìí ọlọ́mọṣàbà là wọ́n bẹ́ẹ̀ o ọlọ́mọṣàbà ọba tó là wá ọlọ́mọṣàbà là wọ́n náà ọlọ́gbàrọ̀ Ọlọ́run láti sọ fún wọn pé ìtẹ́ máa ń ṣe ni pé àní ya Rabba Ibrahim rabbun lil wara agithini bi gaithika falmuna tanfilikara ẹ̀yọ́ mayami ya Rabba Ibrahim rabbun lil wara ẹ bá wọn change orin yẹn ẹ bá wọ́n náà wọ́n bọ́ sínú sunna kan kò nínú kíní òkùnkùn bídíà ya Rabba Ibrahim rabbun lil wara agithini bi gaithika هذا هو الإسلام أما يا شيخ إبراهيم غوث للوراء أغثني هذا شرك
la yustagathu illa billah. Awulayi jama'u bayna shiriki wa tawhid. Ìgbàgbọ́ tí wọ́n nìyẹn wọ́n ní méjì ṣẹ́ẹ̀ṣì ní tí wọ́n ń ṣe yẹn nínú lọ́hùn nínú tàríkà lọ́hùn oyé wọ́n gbà pé táwọn ń ṣe yẹn ó kọ̀rẹ́tì o tẹ́ bá ní kọ̀ kọ̀rẹ́tì pẹ̀lú àyà Kùránì wọ́n ní àyà Kùránì lẹ́yìn ń kà zọ́ọ̀hìrì nìyẹn nínú bàtí ní Kùránì ó kọ̀rẹ́tì kí ni bàtí ní Kùránì kullu ma fil wujud Allah gbogbo tí ń bẹ nínú ayé Ọlọ́run ló yẹra padà ló di nǹkan náà ajẹ́gbẹ́sẹ̀ Ibrahim náà kílò náà ọlọ́ ìtí wọ́n fi ń wò yín wò pé ẹ̀yin alùsùnà dá kankan mà àwọn gbà pé àwọn làwọn wà lójú ọ̀nà pẹ̀lú ròrí yẹn kọ́dà bí ọ̀bá Al-Kùránì tí wọ́n gbé lọ́wọ́ mu àwọn náà sì mọ̀ pé kọ́ bá Al-Kùránì mu torí wọ́n jí yẹn tẹ́ bá gbé àyà lé wọn lọ́wọ́ tán wọ́n dákẹ́ wọn máa wò yín Ọlọ́run bá ní fala tad'u ma'a Allahi ahada ọ̀yà sọ̀rọ̀ mi tó sọ̀ mi yóò dákẹ́ náà ní bẹ́ẹ̀ ní lóòótọ́ ní zahiri àmọ́ ní bàtínì kò rí bẹ́ẹ̀ ẹni bá kadaba Quran ṣe amana bi kutubihi ni ẹ alimanu billahi wa malaikati wa kutubihi arkanu limani sit tó bá ti jà kan níyàn alukurani lọ jà yàn yìí ó lè jẹ́ múmin ẹni tí lórí ẹ bá ti ya pantọ́ wà ní àkọọ́lẹ̀ Quran kò lè jẹ́ múmin ni torí tó jẹ́ múmin ni pé ọgbà nǹkan mélòó gbọ́ jama ọgbà nǹkan mẹ́fà gbọ́ Quran ń bẹnu tó gbàgbọ́ ti fi ń jẹ́ olùgbàgbọ́ òdodo níjọ́ tí lórí ẹ bá ti yapa Quran laysa bi mu'minin as-sadiq ó jẹ́ pé àdúrà lẹ́mọ̀ fẹ́ràn wọn lọ́wọ́ torí pé ìròrí kan tí wọ́n gbé wá ní al-afkar al-mustawrada wọ́n dẹ̀ bìlífù ẹ̀ kọ́dà wọ́n gbà pé ìtẹ́yìn ń sọ yìí tẹ́ ń sọ yìí ó yapa ìlànà àwọn wòlíì Ọlọ́run kí ló kù lẹ́yìn àdúrà ló kù yẹn èyàn ti ṣe nǹkan tó sì gbà pé òun ló dá ba'dunas ń bẹnu àwọn èèyàn yu'minuna bi ba'di alikitab wa yakfuruna bi ba'd àwọn míì àwọn dá sí méjì wọ́n gbà dájì gbọ́ nínú tọ́wọ́nù Quran ìdájì yòókù wọn gbà gbọ́ ẹ̀ẹ́dì tí wọ́n máa sọ fún yín pé báwa ṣe wà yìí àwa ń tọrẹ o àwọn ń ṣe sọ́dákọ̀ o àwọn ń ṣe sàrà gan ìṣẹ̀ ń ṣe sàrà lóòótọ́ àyèmọye mọ́sálásí láti kọ́ àyèmọye àwọn ọmọ òrukàn tá à ń ràn lọ́wọ́ àyèmọye àwọn àfà tí à ń kún lọ́wọ́ lórí dáwà àmọ́ àwọn tiwa àwọn ò lè gé ṣòkòtò àwọn tiwa ìjáàbù yẹn láìláì fìlà àlàwà ń dé o àwọn ní lóòótọ́ òun dìde lóru òun ka Kùránì òun ṣe tìláwà òun lọ múra òun lọ hajj mùsùlùmí náà ló sì ń jẹ́ kí ló wá dé tó wá fi àwọn òfin ẹ̀sìn kan lẹ̀ tó yapa rẹ̀ pé wò ní ṣe é ṣé bí Ọlọ́run ló gbàgbọ́ pé ó ṣe léyìí Ọlọ́run náà ló gbàgbọ́ pé òun ló sọ eléyìí náà nǹkan ta ló sọ Allah wáyé tó fi àfihàn sáàrin ọ̀rọ̀ Ọlọ́run àtàṣẹ Ọlọ́run àwọn kan náà àwọn náà tún bẹ bẹ́ẹ̀ ẹ̀rọ àwọn afá kan wà ní ẹ̀fìn wọn lẹ́ o ebi wọ́n sá ń sè kan àwọn tí ò wá ṣe rárá ń kọ́ ṣe bí iṣẹ́ nìkan wò oye nígbà kí ìrun wákàtí márùn àbẹ́ ẹ̀gbọ́ lẹ́yìn bá èyàn wá mọ́sálásí ẹ̀ ń gbé kèfèrí torí pé ń sin gbẹ́rẹ́ ṣe bí sàǹgbàwẹ̀ àwọn gbà dájú gbọ́ wọ́n fi ìdajì sílẹ̀ ọlọ́dẹ ní udkhulu fi sílímì kàfà ọlọ́wọ́n bá ní tẹ́ bá sí Islam ẹ wọ bẹ̀ fúlì ẹ wọ bẹ̀ pátápátá wala tattabi'u khutuwati shaitan ẹ má tẹ̀lé ojú ọ̀nà shaitan ni wọ́n máa sọ fún yín pé ẹ bá ti ṣe díẹ̀ náà ti tó gbogbo àwọn tó jẹ́ ọ̀ràn yẹn sìn èyàn gbọ́dọ̀ ṣe é tí wọ́n bá ní àríkánu al-iman sit ní tí wọ́n rí fásitì pé usulul iman ìpìlẹ̀ imani pé lágbájá ní imani o nǹkan mẹ́fẹ́ fa ọ̀gbọ́dọ̀ mọ́ gbàgbọ́ kí wọ́n ṣe gbígbàgbọ́ nìkan ọ̀rọ̀ rẹ̀ ó máa ṣe déédéé lẹ́yìn náà iṣẹ́ rẹ̀ ó máa ṣe kíni yóò máa ṣe déédéé. àwọn as-sinful akhir kọ́lọ́mọ́sẹ̀ fèmí àti ẹ̀sáàrin wọn wọ́n mọ̀ lẹ́tí náà yajma'una bayna al-imani wal-qawli wal-amal ilẹ̀ àwọn tó jẹ́ pé wọ́n gba gbogbo tọ́lọ́wọ́n bá aláàsọ gbogbo ẹ̀ wọ́n gbàgbọ́ ọ̀rọ̀ wọn ò sì ní yapa ní tí wọ́n gbàgbọ́ lẹ́yìn náà iṣẹ́ ọwọ́ wọn ò ní yapa ní tí wọ́n gbàgbọ́ àwọn eléyìí Allah
nìkan ló wà lọ́kàn wọn tó bá fẹ́ sọ̀rọ̀ jáde lẹ́nu la ilaha illallah gbogbo àwọn iṣẹ́ wọn yóò máa nítumọ̀ pé àwọn lè gbọ́ Ọlọ́run gbọ́ àwọn lè gbọ́ Ọlọ́run gbọ́ àwọn Ọlọ́run bá ròyìn pé innal ladhina amanu Ọlọ́run bá ní àwọn olùgbàgbọ́ òdodo kí ló tún sọ lẹ́yìn rẹ̀ Allahu akbar wa amilu solihat tí wọ́n ti ń ṣiṣẹ́ ìgbàgbọ́ kanat lahum jannatul firdausi nuzula Ọlọ́run bá ní àwọn ni wọ́n wá jókòó nínú àjánà wọ́n fi àjánà ṣe ibùjókòó ọjọ́ àlìkìyàmà kó lọ́ mọ́sá ìfàwọ́ náà sáárín wọn Suratul Kahf aya 107 Ọlọ́run bá aláàfin ní níwàlì jánà kó gbàgbọ́ kó má ṣiṣẹ́ ìgbàgbọ́ àfi kó jẹ́ pé ó kó méjèèjì papọ̀ torí alqawlu wal amal lọ́dọ̀ àwọn àlùfáà amali náà ni wọ́n kó sí àbí amali wọ́n kó sí al-amal salih torí ọ̀rọ̀ sísọ amali ó gbàgbọ́ wá sọ jáde lẹ́nu. alamatul imani as-sadiqi fil mu'min as-sadiqi tọ́ ẹ̀yọ́ mayami al-amalu salihah tọ́lọ́wọ́n bá aláṣọ yìí òun la wá fẹ́ sọ̀rọ̀ lélẹ́rí àwọn àmì ó ti tá a máa rí lára èèyàn tá a fi hàn pé lágbájá lóòótọ́ onígbàgbọ́ ni òótọ́ lọ́gbọ́lọ́gbọ́ lóòótọ́ alákọ̀ọ́kọ́ al-mu'minuna as-sadiquna la yushrikuna billahi shay'a gbogbo àwọn tí wọ́n bá gbọ́ Ọlọ́run bá gbọ́ lódodo dénúdénú tí wọ́n ṣe iyèméjì mẹ́ẹ̀ ní mú nǹkan kan lẹ́bọ lẹ́gbẹ̀ẹ́ Ọlọ́run wọn ò ní mú nǹkan kan sẹ́gbẹ̀ẹ́ Ọlọ́run ọba tí wọ́n máa fi ṣe igbákejì Ọlọ́run tí wọ́n máa sìn tí wọ́n máa bẹ̀ tí wọ́n máa wá oore lọ́dọ̀ ẹ̀ tí wọ́n máa bẹ̀rù tí wọ́n máa páyà gbogbo oore pátá wọ́n gbà pé lọ́tọ̀dọ̀ Ọlọ́run ní ti wá tádàwó bá bá wọn wọ́n gbà pé Ọlọ́run ló dá wọn o wọ́n gbọ́ Ọlọ́run bá aláàgbọ́ wọn kì í ní nǹkan kan tí wọ́n ń bọ wọn ò ní nǹkan kan tí wọ́n ń ṣe kíni tí wọ́n ń sìn yàtọ̀ sí Allah Ọlọ́run ròyìn wọn ní Qur'an Ọlọ́run bá ní innamal mu'minuna alladhina amanu Ọlọ́run bá ní ẹ̀rí àwọn olùgbàgbọ́ òdodo Ọlọ́run ní alladhina amanu Ọlọ́run láwọn tí wọ́n gbà mí gbọ́ alladhina amanu billah Ọlọ́run bá ní àwọn tí wọ́n gbà láàgbọ́ àwọn ní mùmínú ó ní innamal mu'minun ọwọ́ ní alladhina amanu billahi wa rasulihi wọ́n sì gba Ànábì gbọ́ lórí àdísì rẹ̀ wọ́n gba Ọlọ́run gbàgbọ́ thumma lam yartabu wá sí iyèméjì nínú ọkàn tí wọ́n mọ́ afọwọ́ Umar ibn Khattab ó ní law futihati as-samaa wa ra'aytu ma fil jannati min na'imiha ó ní tí wọ́n bá lè ṣílẹ̀kùn sánmà báyìí tí wọ́n wá fi gbogbo ìdẹ̀ra àlìjánná tí wọ́n wá fi hàn wọ́n wípé àwọn nǹkan tọ́lọ́run lábàánú àlìjánná tọ́lọ́run ròyìn nínú tírà ní ó ní ma zada imani shay'an ó ní rírí tó ń rí yẹ kò lé ìmánì wọn kún torí gbogbo ẹ̀ ló ń ti gbàgbọ́ tẹ́lẹ̀ kò sọ́kàn tó ń dáwọ̀tún mẹ́ níjẹ́ wò làánà ó débẹ̀ ǹjẹ́ mọ́ ó ti bọ̀rọ̀ mọ́ débẹ̀ kó tó jáde láyé ìjọ ṣètò bá ti sọ fún ọ pé kìnnìkan ò sí láti jẹ́nà ẹ̀yìn kọ́dà ìgbéǹde ò sí kọ́dà kò sí ná mọ̀ pé àgbà kò ti dé ìtumọ̀ ẹni pé àfikún tètè sáré Ọlọ́run torí àìgbé iyèméjì wọ́bo àìgbé wọnú sáré Ọlọ́run bá ní innamal mu'minun Ọlọ́run ní àwọn mùmínì òdodo alladhina amanu billahi wa rasuli ilà àwọn tó gbọ́ Ọlọ́run bá gbọ́ pátápátá àtòjíṣẹ́ rẹ̀ thumma lam yartabu lẹ́yìn náà wọn ò ṣe iyèméjì al-yaqin billah wa bi rasulihi ẹ̀dàkùn sáà nàbí ọ̀sọ̀rọ̀ kan tẹ́ bá ní yaqin èyàn máa gbéyàwó èyàn wọ́n ní kí ní hadisi ni wọ́n máa pé ṣe bí kò ṣe ní Qur'an a'udhu billahi minash shaitani rajim Allah bá ní alladhina amanu billahi Allah wa rasulihi tani rasuli ẹ̀ jama anabi kí ni anabi gbé dání sunna wọn ní sunna ni ibi sunna ni èyí táwọn wá ṣe sunna tó wà wà lìjẹ́nà ọlọ́run bá ní mo wá ṣe méjì sí Allah wọ́n dẹ̀ ṣe méjì sí rasul àwọn yẹn innamal mu'minun ayé al-mu'minuna as-sadiqun ọlọ́run wa bẹ̀ẹ́ nínú àánú rẹ̀ àdánwò tí ó bá yàn tí tàwídìí ó fi máa sheik ọmọ ìyá tá àdánwò bá dé ọlọ́run ní mọ̀nyá dúró
oore tí ó dé títà ó di ọmọ sheik nínú ọkàn yàn kọ́lẹ̀ mọ́sá sọ́ni kọ̀ọ̀kan wọn níbi aburú bẹ́ẹ̀ ọlá agbára ọlọ́run. suratu al-Hujurat aya 15 ló wà. àríkánu mẹ́fẹ̀ẹ̀fà yẹn èèyàn gbọ́dọ̀ mọ́ bá kú ọgbà kádàrá gbọ́ àmọ́ ọgbà àwọn màláíkà gbọ́ pé ẹrú ọlọ́run bá ní wọn wàhálà ńlá ni. èèyàn gba kádàrá gbọ́ ọgbà ọlọ́run gbọ́ gbàdábì gbọ́ àmọ́ ó ní jọ́ àlìkíyàmá nìkan lòún dáùtù. ṣètọ́nà ọdẹ máa gbé wá lóòótọ́ ìgbésẹ̀ ó dìde àbó ní dìde ṣé gbogbo ayé lọ́lọ́wọ́ padà wá gbé dìde tó bá ti dé sọ pé amatu billah má dákẹ́ láti ṣe amatu billah torí o gbọ́dọ̀ ṣe mistake kọ́ wá dáùtù kan yẹ kí kó wá bọ́ lérí ẹ̀ ó máa wá bí ọlọ́run ìpè ọlọ́run ọba ya muqallibal qulub thabbit qalbi ala dinik fẹ́lẹ́fẹ́lẹ́ báyìí ní bẹ láàrin ìgbàgbọ́ àti kúfùrù fẹ́lẹ́fẹ́lẹ́ báyìí náà ni ọkàn wọn kàn yí báyìí yóò sì máa sin kàn mí ọlọ́run àbẹ̀ọ́ gbogbo tàwídì àtàwọn aràn rẹ̀ ọlọ́mọdé ọ̀dàrú mọ́ ọ lọ́wọ́ ọlágbára ọlọ́run. ẹlẹ́ẹ̀kejì ayọ́mayami iqamatu salah fi waqtiha wal khushu'u fiha oníkọ́ ọmọ kírun lásìkò ìrun lásìkò tírun bá ti wọlé mọ́jì kankan ó di ọ lọ́wọ́ mọ́ tá a bá ti lẹ́ni tí ń ṣe àkólé kan lérí sọ́lá àmì ni pé òun tó ń ṣe kínní ìmánì rẹ̀ òótọ́ ni ẹnìkan ò lè máa fẹ̀rùn ráre kọ́ ọmọ gbóhùn gbọ́lọ́ngbọ́ ẹ̀yìn kí là ń ṣẹlẹ̀ ayé gan lẹ́yìn irun sọ tó ń ṣẹlẹ̀ ayé tábà ti jí kí lákọ̀ọ́kọ́ ṣe jàmá ìrun lákọ̀ọ́ kí lọ́sàn-án kọ́ àtúnkí lẹ́ẹ̀mejì à ń darí wọlé lálẹ́ àkì mọ́gírìbì kó tó lọ yéṣù kí ló ṣe àkìṣà ọ gbọ́dọ̀ mọ́ kẹrùn. àmì tá a fi mọ̀ pé èèyàn ní ìmánì lóòótọ́ òun náà ni kọ́ mọ́ gbàgbẹ̀rẹ́ pẹ̀lú òrun gbogbo tó wà wù kó ṣẹlẹ̀ nínú sẹ̀mí ẹ̀ yóò kẹrùn. lẹ́yìn náà yọmọ wá páyọ ọlọ́run ọba ní orí irun kìí ṣe irun ìtọ́ka mọ́ kí alaala tó jẹ́ pé ọ̀sálámà tán kó tó mọ̀ pé òun mọ̀ kẹrùn. ọlọ́run ọba aláàlọ́sọ ní kọ́ra o oníkọ́dé aflahal mu'minun ọlọ́run ní àwọn mùmíní àwọn ọmọ ti jèrè láyé wọ́n jèrè lọ́run wọ́n mọ̀ ti jèrè kí ni ọlọ́run fi ròyìn wọn kí ni àmì táwọn fi mọ̀ pé olùgbàgbọ́ òdodo ni wọ́n alladhina hum fi salatihim khashi'un ọlọ́run láwọn tó máa ń kírun wọ́n sì máa ń nípa ayọ̀ ọlọ́run nígbà tí wọ́n bá ń kírun lọ́wọ́ èmi àti alọ́ lè sọ́ra wa ń bẹ̀ tó o bá ti máa páyọ̀ ọlọ́run nígbà tó ń kírun lọ́wọ́ mọ̀ pé inú àwọn òròyìn olùgbàgbọ́ òdodo ó ti kú lára ẹ̀ àbí Allah ló sọ Suratul Mu'minun àyá alákọ̀ọ́kọ́ àtẹlẹ́ kejì kálukú náà ni ọmọ ọmọ bó ní mọ́ni ṣe rí lára wọn ṣé mọ́ni ò tọ́ là ń gbé ká ní àbírọ́ ẹlòmíì gbogbo ohun tó bá wò kí ọmọ ṣẹlẹ̀ tásìkò ní bá tó yóò kó mẹ́ ẹlòmíì gbogbo àsìkò rẹ̀ owó ní fi ń wá yọ ọmọ dìlé irun nígbà míì kò ní kí rárá nígbà míì kò ní kí lásìkò nígbà míì yóò kí lásìkò àmọ́ kò ní sí kòṣọ́ ọ̀pọ̀lọpọ̀ abúlọ́dà táwọn bọ̀ irùngbọ̀n ní àmọ́ kò ní mísì máṣẹ àgbákò ńlá ni o tó bá dásìkò tí wọ́n ń gbá bọ̀ báyìí bùrọ́dà tí máa ń nírun tó kan bẹ́ẹ̀ni yóò máa sọ àsìkò ni pé wọ́n ti fẹ́ bẹ̀rẹ̀ máṣẹ mọ̀ pé àwọn eléyè àwọn kòfàrù ni wọ́n àwọn ìyẹn àwọn ọ̀lẹ́sìnsìn èyí tó èmi ọ̀wá ní lọ lè kírun lásìkò èmi ẹ̀rù ọba yóò lè kírun ìmọ̀ ní sẹ́kù sí la àmọ́ tó bá dé mọ́sálásí tètè ń kírun ibi má ṣe náà lọ́kàn rẹ̀ wá tọ́ àgbákò ni o àdánwò ni o àdánwò eléyìí wá kárí ọlọ́run kọ́ mọ́sálí la gbogbo wa ń bẹ̀ mọ̀ pé Allahu Akbar àbùkátà eríkèéríkèé ara rẹ̀ àsìbùkátà ọ̀rọ̀ tó ọmọ sọ jáde ní ẹnu àsìbùkátà kọkàn rẹ̀ ó ṣe kíni kọ́ wà ń bẹ̀ tí ó bá ti pé mọ̀ pé ìmánì ti ń dínkù lára yẹn kọ́ ló mọ́sá ìṣàánú wa. ẹlẹ́ẹ̀kẹta al-mu'minuna sadiqun yatasaddaqun àwọn mùmínì òdodo ẹni tó bá ní ìmánì tó tọ́ wọn a máa tọrẹ owó ó ṣòro mú àwọn Yorùbá wọn ní ẹyin ijú ní kíni ní owó ó ṣòro yọ léèyàn lọ́wọ́ àwọn kan ní irun mú ni
ó ṣòro ṣe kiri ó ṣòro tú àwọn ọmọdé tábà àkọ́kọ́ nìyẹn wọ́n ní irun mú lówó ó ṣòro tú àwọn kan ní ẹyin ijú lówó ó ṣòro tú ẹlòmíràn ní ọkàn lówó ó ṣòro yọ fún yàn kò séyìí tí ẹ fowó wé tí ọjọ́ kò sẹ́nìkan tí ó fẹ́ kó wọn máa pọ̀ sí kò sẹ́nìkan tí kò fẹ́ kó wọn dá ṣiṣẹ́ kó sì dánáwó àmọ́ lọ́wọ́n bá aláàánú tẹ́ bá ti rí àwọn ahun tí wọ́n èlé ná ẹ mọ̀ pé ìmánì wọn kò kì í ṣe ìmánì òótọ́ tẹ́ bá rí àwọn tí wọ́n ná ẹ mọ̀ rò pé bí wọ́n ṣe ní púpọ̀ ẹ rò pé bí wọ́n ṣe ná yẹn bẹ́ẹ̀ náà lọ́pọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó bá ní owó púpọ̀ òun yẹn sábà ná àwọn tó sábà máa náwó làwọn tí wọ́n lówó tó nǹkan àwọn tó bá ní owó gan òun yẹn sábà ná àfi tó máa ń jí wọn lówó wọ́n lè máa jí wọn lówó wọ́n máa lù wọ́n jìbìtì kán kówó sọ́wọ́ lè kán ṣe bísíǹnẹ̀sì kọ́ máa wálé mọ́ àmọ́ pé yóò gbé owó jáde yóò máa ná kìí sọ àwọn olówó ńláńlá àwọn tó wà láàrin. Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala yín wọ́n sọ ní al-Qur'an ó ní alladhina yuqimuna as-salah Ọlọ́run bá ní àwọn olùgbàgbọ́ òdodo làwọn tí wọ́n ń kírun á ti sọ yẹn lẹ́ẹ̀kan bí Ọlọ́run bá ní wa mimma razaqnahum yunfiqun Ọlọ́run bá ní àwọn olùgbàgbọ́ òdodo tá a bá ń rọ̀ wọ́n lọ́rọ̀ wọ́n sì máa ná níbẹ̀ wọ́n máa ṣe sàrà wọ́n máa tọrẹ ulaika humul mu'minuna haqqan Ọlọ́run bá ní àwọn eléyìí gangan ní mùmínì òdodo àwọn tí wọ́n ń ṣe sàrà wọ́n ń kírun wọ́n ti ṣe kíni wọ́n ti ṣe sàrà Suratul Anfal aya ẹlẹ́kẹta wọ́n gbé fi sabilillah síwájú rẹ̀ níjọ́ jimá òrówó fi síbẹ̀ yípo ọdún wàhálà ńlá ni ẹlòmíràn máa wò pé àwọn tí wọ́n máa ń gba fi sabilillah yẹn sálò súnà àwọn tí wọ́n ṣe súnà lóòótọ́ àbùkátà kásẹ̀ máa ń gbé pákó síwájú yàn kó tó náwó ẹni tó bá jẹ́ olùgbàgbọ́ òdodo fún rẹ̀ ni wọ́n máa ronú pé mọ́sálásí tà wà yìí kí ló nídìí ìmáàmù tí ń kírun fún wa yìí sì kí ló nídìí àwọn dáàjọ́ ń kírun tọ́pọ̀lọpọ̀ oníṣẹ́ lọ́wọ́ kí ni wọ́n nídìí àwùjọ wa kí ló nídìí yóò máa ronú torí wọ́n fẹ́ náwó ìmánì yẹn ló ń tiẹ́ o torí pé ó ti gba àyà yìí gbọ́ Ọlọ́run bá ní wa mimma razaqnahum yunfikun yóò máa ná fẹ́bí yóò máa ná fòbí yóò máa ná fáwọn ọ̀rẹ́ yóò máa ná fún gbogbo àwọn tí wọ́n gbé ṣèdání yóò máa ná lọ́sàn-án lóru Ọlọ́run bá ní ulaika humul mu'minuna haqqan Ọlọ́run bá ní àwọn mùmínì òdodo nìyẹn o ìrun àti sàárà Ọlọ́run gbé sẹ́gbẹ̀ẹ́ ara wọn ìtumọ̀ ni pé bí ìrun ṣe pàtàkì sàárà náà ṣe kíni ó pàtàkì nínú ayé yẹn ẹnìkan wà lè kírun lásìkò ẹnìkan ò sì lè ṣe sàárà àfẹn tó bá ní ìgbàgbọ́ òdodo Suratul Anfal ayé ẹlẹ́kẹta ọlọ́mọsá fi wá sínú àwọn akẹ́rùn ọlọ́mọsá fi wá sínú àwọn àṣẹṣàrà ẹlẹ́kẹrin hifsul amanati wal wafa'u bil ahadi nítorí àmọ́ ṣàlàyé àwọn nǹkan yìí òun náà ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ti gbára wọn gbọ́ ipá àwọn gbàgbọ́ pé táwọn bá ti ń ka Quran nìkan tìláwà nìkan ti tó kódà báwọn ò bá ṣiṣẹ́ pẹ̀lú tí ń bẹ nínú Quran ọ̀pọ̀lọpọ̀ gbàgbọ́ pé ẹ̀yẹ tá a bá ti ń wọṣọ dáhùn wíláwà ní tá a sì ń yarùngbọ̀n wa ẹ̀hẹ̀ téèyàn sì wọ ṣòkòtò rẹ̀ tó wà mí tẹ́yẹ kọ́ wà ẹ̀hẹ̀ àwọn tá a sì ń gba Ramadan ẹ̀sìn títàn ẹ̀sìn ọ̀tán síbẹ̀ o ìgbàgbọ́ rẹ̀ ò tí ì pé ó dìgbà tó bá lo gbogbo tó wà ní Quran làwọn afáàfin ní al-iman huwa tasdiqu bi kulli ma akhbara Allahu bihi wa rasuluhu sallallahu alayhi wa sallam gbogbo ẹ̀ lọ́mọ touch oye ọmọ mú yìí bí pàdé bá ṣe kí ni wọ́n bá ṣe mọ́ nígbà náà láàmú pé ó ní olùgbàgbọ́ òdodo àmọ́ kọ́ wá fi kálẹ̀ kọ́ mú kan ifsul amana kán gbé amana fún wa wọ́n gbówó lé wa lọ́wọ́ owó mọ́ṣáláṣí owó àdúgbò owó ìlú owó àwọn ọmọ ìyá tí wọ́n dá fẹ́ nìkan owó pé ẹ̀dá kan bá wa ṣe nǹkan báyìí charity kí wọ́n gbé lé wa lọ́wọ́ wal wafa'u bil ahdi káṣì tún wá máa pé àdéhùn méjèèjì yẹn Ọlọ́run bá aláṣálẹ̀ inú Kùránì pé inú àwọn àmì olùgbàgbọ́ òdodo àdéhùn mọ́ lágbára púpọ̀ lọ́dọ̀ àwọn olùgbàgbọ́ òdodo lágbájá tó bá di àárọ̀ la Sunday láago 10
ń bọ̀ wá tó bá di 9:30 ara rẹ̀ oníbalẹ̀ mọ́ akílódé kílódé tó wáyé mo ṣàdéhùn mo ní àpàdé láago mélòó láago mẹ́wàá ìyàwó àtọmọ mo ti pé ṣé wọ́n fẹ́ gbé mílíọ̀nù fún yín ni adékọ́dá kò sí nǹkan kan lọ́wọ́ wọn àmọ́ mo ṣàdéhùn pé ń bọ̀ láago mélòó láago mẹ́wàá sẹ́n pé àwa máa fi ń panu ní pé bá débẹ̀ láago 12 náà wọ́n dúró dè mí ni àbí wọ́n gbé àmánà léyìn lọ́wọ́ níbi iṣẹ́ ìwọ ni wọ́n kó lé lọ́wọ́ ìwọ làkántáǹtì ìwọ ni bọ́ṣà wọn ní skul wọ́n kó àmánà lé pé gba àmánà ni ọyọkọ mọ̀ pé owó yẹn ọ láti dá padà fáwọn tó ní àbí kò fi ṣe tán ni kò fi ṣe kíni kò fi ṣe ọlọ́wọ́n bá ní qad aflaha al-mu'minun àwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n jèrè ní wọ́n ròyìn wọn bọ̀ ó ní walladhina li amanatihim wa ahdihim ra'un ọlọ́wọ́n bá láwọn tí wọ́n máa ń ṣọ́ àdéhùn wọ́n sì máa ń ṣọ́ àmánà àmánà ni kíni àmánà ìyàwó rẹ̀ lè rí owó lọ́wọ́ ẹ̀ pé sórí owó eléyìí àmánà ni o kò kí sówó mi àmẹ́ntí ò nígbàgbọ́ àtàmánà o nínà ni kò bọ́ sínú owó kó sì máa náwó àwọn abèrè pé ó ti náwó kọjá owó sẹ́rẹ̀ ọjà tó bá délẹ̀ tó á ti dàrú yọ gbaṣẹ́ lọ́wọ́ àwọn èèyàn yọ jẹ profit títí ẹ̀ yóò tún jẹ àmánà yẹn wọ́n mọ̀ wá lé káàkiri wọ́n ní wọ́n gbéṣẹ́ fún mẹkáníìkì ni furniture ni bricklayer ni kò parí iṣẹ́ ó sì ti gbowó engineer mi ò kó àwọn èèyàn síbi iṣẹ́ àwọn tálẹ̀ kan ṣiṣẹ́ lọ bí ẹrù àwọn èèyàn pẹ́nu òrùn pẹ́nu òjò yóò máa gan ó lé wọn lọ́wọ́ wọ́n ní kó fún wọn ní 10,000 yóò fún wọn ní 6,500 yóò kó 3,500 tó kù sọ́wọ́ yóò máa kọ́lé yóò máa ra mọ́tò wọ́n ní ayọ̀ ọ̀lẹ́dínà àmọ́nú ẹ̀yin olùgbàgbọ́ òdodo yóò rò pé òun náà wà mẹ́ àmì tá a fi ń mọ àwọn olùgbàgbọ́ òdodo náà ni pé àmánà yẹn ṣọ́ tí ó bá ti wá sí àmánà láàrin àwọn sàbáàbù mọ́ kí láǹfààní ìgbàgbọ́ tá à ń pa gbàgbọ́ wọ́n ti dán lágbájá wò wọ́n dán tàmọ̀dò wò wọ́n wá fọkànbalẹ̀ pé ìwọ tó jẹ́ àlùsùnà yìí àmánà ò ní sọnù torí pé ara pẹrẹ ìgbàgbọ́ ní ara rẹ̀ irùngbọ̀n àpẹẹrẹ ìgbàgbọ́ ni o ṣòkòtò kọ́mọ́kànjá àkókò ẹsẹ̀ àpẹẹrẹ ìgbàgbọ́ ni kéèyàn ní máàkì nínú orí àpẹẹrẹ ìgbàgbọ́ ni pé ẹni tí ń fẹ́rí kalẹ̀ fọlọ́n báyìí ìmọ̀nà rẹ̀ ó ti ṣe kíní yóò ti lòkè èèyàn ó bojú ó bora àwọn àpẹẹrẹ ìgbàgbọ́ ni ẹ̀mọ́ ìjọ jẹ́ pé appearance nìkan ilá mójútó ní mójútó ọkàn wa wọ́n fọ̀rọ̀ pamọ́ sí ọ lọ́wọ́ àgbà tó tú àṣírí yẹn èyí tẹ pọ̀ lọ́dọ̀ àwọn obìnrin dáadáa àṣírí aláṣírí ni wọ́n máa ń wá ká wọ́n máa tójú bọ nu fámílì àwọn èèyàn máa tójú bọ privacy àwọn èèyàn wọ́n ní bí ṣe ń bọ̀ yẹn bó ṣe borí tó bora yẹn òfófó ní bá bọ̀ ṣe bẹ́ẹ̀ lọ yẹ kó rí jẹ́ mọ́ àmánà lọ́rọ̀ yẹn ọ̀rọ̀ yẹn àmánà ni. Suratul Mu'minun ayé ẹlẹ́ẹ̀kẹjọ láti rí Ànábì ní la imana liman la amanata la Ànábì ní kò ní ìmánì ẹni tí ó bá ti lámánà wala dina kò lẹ́sìn liman la ahda la ẹni tí ó bá ládéhùn kéde kó wáyá ìmánì rẹ ti lọ pátápátá ìtumọ̀ ni pé al-imanu al-kamil ìmánì rẹ kò pé ìmánì rẹ ò ṣe kíni ìmánì rẹ ò pé ìmánì rẹ ò pé ìmánì rẹ dínkù. ẹlẹ́ẹ̀karùn-ún nínú àwọn alamatul iman tá a máa fi máa yín máa ní àwọn èèyàn atawadu wa tarahumu bayna al-ikhwa al-muslimin al-mu'minin ká máa ṣàánú ara wa ká máa nífẹ̀ẹ́ ara wa nítorí tọ́lọ́hun ọmọ ya rẹ̀ kírun ọmọ ya rẹ̀ kírun oye ọmọ ya rẹ̀ ní tawhid ó dẹ̀ kórìíra rẹ̀ ifun ju bó ṣe kórìíra kiri yóò lọ kánsà burúkú ti ń rìn láàrin àwọn sàbábù ń sìn ní wà múmin wà muslim wà múmin wọn náà gbàgbé náà kàn rẹ pé ada akhi múmin ọwọ́ kórìíra rẹ̀ nínú ọkàn ju bó ṣe kórìíra baba Sunday àti baba kọ́ńfọ́lọ́ àwọn nìkìlẹ̀ fàdébẹ̀ yẹn ó ní kìláàfù ni ó ní kìláàfù wal iyadu billah ẹ̀sìn kọ́ yẹn mọ́ nǹkan mi nìyẹn nǹkan mi ló ń ṣe yẹn ẹ̀sìn kọ́ yẹn mọ́
ó ní àní àwọn mukhalafati kan àtàwọn khilafu kan tí tá ń fa láàrin ara wa ẹnu wo kò lérí ẹ̀ torí ẹ̀ ló ṣe wá yọ ìfẹ́ kò lọ́kàn yẹn pátápátá ọ̀ ṣàdúrà fún lóru mọ́ ọ̀ sálámà sí lọ́sàn mọ́ ń lọ bí kó mọ́ ọ lọ ń sì yàwó débẹ̀ ó sì fi rinlẹ̀ pé wà múmin ọ wá kú ọ lọ bí jàǹdà rẹ̀ orí ibú ni kì í ṣe mọ́ni hajj o orí ibú sàn kọ́lọ́mọdé àbá wọn ṣe yóò máa wá lọ ọ̀rọ̀ àwọn sálàfù kan lọ́rùn yóò máa lọ mọ́ra wọn táwa béèrè pé yín sọ táwọn sálàfù ń sọ yìí ṣé eré àwọn tán ni kò lò lé àwọn tán máa ń lò lé lérí ńgbà yẹn ṣírò àwọn eléyìí ni yóò ní àgbélé àwọn náà ni wọ́n máa béèrè pé afẹ́fẹ́ yàwó wọ́n lọ fẹ́fẹ́ yàwó àfáàsúná wo lọ ń tẹ̀lé ńlọrin gbígbàdé ìdájá mọ́tàrú dáwọn àdínà wà khuluqahu fazawijuhu ṣé ẹ̀sìn ni ẹ́ ọlọ́mọba aláàkọ́mọ́sá mú wa dókọ́sá nù wa wàláhì alìsílámù sahih àbí kéèyàn bẹ̀ lọ́hùn ó gbọ́dọ̀ sàṣe tó ó sì gbọ́dọ̀ sékíní ó sì gbọ́dọ̀ sàṣe jù. Ànábì ní masalul mu'minina fi tawaddihim wa tarahumihim Ànábì ní àpèjúwe àwọn mùmìnì tí wọ́n bá nífẹ̀ẹ́ ara wọn tí wọ́n ń ṣàánú ara wọn wa ta'atufihim tí wọ́n ní àkólé kan lérí ara wọn Ànábì ní wọ́n gbọ́dọ̀ máa ṣe bẹ́ẹ̀ àpèjúwe wọn níbi ìmọ̀ nífẹ̀ẹ́ ara wọn ìmọ̀ láàánú ara wọn masalul jasadi Ànábì ní àpèjúwe wọn dà gẹ́gẹ́ bí ara kan ìtàṣítàkà minhu udw tí eríkèéríkèé kan máa ń kérora tada'a lahu sa'irul jasadi bis-sahri wal-humma gbogbo àwọn ara tó kù náà ó sì máa àwọn affected pẹ̀lú ẹ̀ àwọn náà ó sì máa kérora eré ń fọ ẹsẹ̀ rẹ̀ ó sì máa gbọ̀n Ànábì láwọn mùmínì ó bí wọ́n ṣe ṣe kíni bí wọ́n ṣe gbọ́dọ̀ rí nìyẹn broda alusuna tó wà ní òkè odò táwa ti gbọ́ pé wọ́n jí kẹ̀kẹ́ náà pẹ́ bu rẹ̀ gbé sábà pé kò sùn àwa náà gbọ́dọ̀ ṣe kíni àgbọ́dọ̀ àwọn ọmọ pẹ̀lú olùṣẹ́ ti rí wọn ni wọ́n ti rí ẹ lọ bí báyìí èmi náà ti máa yín pósítẹ̀ àti nọ́mbà rẹ̀ ẹgbọ́n tí Ànábì fi wá wé ni wípé tí oríkèéríkèé ara kan tó bá ti ní tí bá ti ń pariwo intamiromi gbogbo àwọn oríkèéríkèé tó kù náà àwọn náà wọ́n ṣe kíni àwọn náà máa wà affected àwọn náà wọ́n máa ṣe kíni àwọn wọ́n máa jẹ̀rora sáà ń jẹ̀rora ara wa èyàn ṣe mistake inú rẹ̀ ń dùn ọbọ̀ ṣe ní Facebook ọ̀yẹ̀yẹ̀ rẹ̀ tàbí kí inú rẹ̀ bàjẹ́ ni pé ọ̀kan ní wa ló ṣe mistake yìí ẹ̀jẹ̀ wa bá ṣe correct ẹ̀ ẹ̀jẹ̀ wa bá ṣe correct ẹ̀ yóò rà dátà pápápá yóò bọ́ sórí social media torí pé kò fíìlì tí ọmọ ìyá rẹ̀ fíìlì yẹn ẹ wà pé ṣé ẹni jà tẹ́lẹ̀ ni ẹni kò sí jà àwọn ni horas sunna tẹ́nì kan bá ti yapa sunna báyìí kákó ya ni ìdí ẹ̀ tó lọ lè bá kó tó máa bú alẹ́ ni tó lòun tú bá gbóhùn ṣe ẹ̀ ṣe aburú mọ́ sẹ́wọ̀n kọ́ yẹ ká gbà á ni wípé olóhùn tú bá o ó ní mistake lòun ṣe lé ní tóun ti kọ́kọ́ sọ o sẹ́wọ̀n kọ́ yẹ ká gbà á mọ́ra inna lillahi wa inna ilayhi raji'un àyàn wà dìde wọn ni ẹ bá sọ fún tani kọ́ padà tí ò padà nísinsìnyí àwọn padà àwọn yẹn tó ti sì lọ́nà ńkọ́ gbogbo eléyìí ìwà wúlígánsì kò sínú manhaju salaf salih àwọn máa ń ṣe dùá fún ẹni tí wọ́n jọ ń yapa lérí ọ̀rọ̀ ní kọ̀rọ̀ Allahumma thabbithu Allahumma waffiqhu Allahumma saddidhu wọ́n máa ṣe dùá fún ní kọ̀rọ̀ ẹni tí ń ṣàdúrà fún yẹn ní kọ̀rọ̀ tó bá rí yẹn lọ́sàn-án gan ẹ dákun yóò sì dáadáa bí ó ní sí dáadáa sí yẹn ẹ má jẹ́ àtàrà wa àákànjọ́ rìn àákànwúra wa ń gbọ́ra wa ní ọlọ́run ọba alánìkan lọ́mọnú kálukú o ẹlẹ́mi ọmọ béèrè lọ́wọ́ yín ó fẹ́ gbé yín ṣubú ni o yamani akramakumullah a'anakumullah thabatakumullah fọlọ́tù dọ́kítọ́ fọlọ́tù sheikh ọlọ́run kọjá rẹ̀ mi lò pẹ́ irọ́ nípa o ń wá àlàfo tí ó gbà wọlé
tí ó fi ṣe kíni tí ó fi gbé yẹn ṣubú. ṣé lẹ́yìn ṣé mùsùlùmí nìyẹn ṣé mùmínì nìyẹn. eléyìí dínà ro ó ní mọ́ríkàsì lágbájá àfi tàbá ba délẹ̀ eléyìí ní mọ́ríkàsì lágbájá àfi tàbá ba délẹ̀ ṣéwù lágbájá àfi tàbá ba délẹ̀ ẹ má lọ bẹ̀ yẹn mọ́ lẹ́tọ̀ lágbájá ni ẹ má gbọ́ mi mọ́ lẹ́yìn oṣù mẹ́ta yóò tún ní ẹni tá a ní kẹ́ ẹ má gbọ́ yẹn ẹ má tún gbọ́ yẹn náà mọ́ o. kí ló ń tọ̀ òun ṣe sókò nínú súnà ni wọ́n ní khilaf. ló ti jẹ́ pé súnà yìí ó bùkátà ká máa kéwú ká sì bẹ̀ lọ́hùn kọ́lọ́hùn tọ́wá sọ́nà ká lè máa lo tàǹsí kínní tàǹkì. ọmọ ìyá mi àpèjúwe wa nìyẹn o àpèjúwe ara bá ànábì ṣe júwe mùsùlùmí òdodo nìyẹn ẹni tá a mọ̀ pé imáni sọ́ọ́dìkì lẹ́ni tí ń ka ọ̀rọ̀ ọmọ ìyá rẹ̀ kún tí sì ń súgbà ọmọ ìyá rẹ̀ káàtó ọmọ ìyá rẹ̀ bá ṣe àìṣe déédéé sí yóò ṣe sùúrù pẹ̀lú ẹ̀ tọmọ ìyá bá ṣe àìdá sí òun ò fi dáadáa sí kínní yóò fi rọ́pò ìtàn pé ní Islam nìyẹn. ẹlẹ́ẹ̀kẹfà imatatul adha wal haya àtẹlẹ́ẹ̀keje ànábì sọ méjèèjì papọ̀ nínú hadisi kan òun náà ni ìmọ̀ mú aburú lẹ̀ àwọn nǹkan tó lè ṣèyàn ní sùtá bí gò bí òkúta bí irin bí okùn tó lè kọ́yàn lẹ́sẹ̀ bí kòtò táwọn èèyàn lè ṣe kíní tí wọ́n lè kẹsẹ̀ bọ̀ tí wọ́n lè rọ́ lẹ́sẹ̀ rọ́ lápá kéèyàn máa mú kúrò lójú ọ̀nà ànábì ní imán ẹni bá ń ṣe láàrin wa àpẹẹrẹ pé imán ń bẹ ní ara rẹ̀. ẹ jẹ́ sọ ọ̀rọ̀ yìí ká so mọ́tà kọ́kọ́ ẹni tí ń mú nǹkan tí ó lè ṣèyàn sùtá kúrò lójú ọ̀nà sẹ́mi pé ń mú kúrò lójú ọ̀nà fẹ́ni tí ń bọ̀ tí ó mọ̀ ẹni tí ń ṣe dáadáa sẹ́ni tí ó mọ̀ wáyé tí ò ní ṣe dáadáa sẹ́ni tó mọ̀ àbí ẹni tó mú òkúta kúrò lójú ọ̀nà àti èso ń sìn ta lọ́mọ̀ tó fẹ́ kọjá wú ẹ̀fà ni ọ̀rọ̀ àwùjọ dẹ̀ ní kò kí ṣe pé àwọn mùsùlùmí nìkan ni wọ́n kọjá ń bẹ̀ àwọn tí ì ṣe mùsùlùmí náà ṣe kí ni àwọn náà kọjá ń bẹ̀ ẹni yẹn wá dúró pé òun fẹ́ jẹ́ kí ojú ọ̀nà ọ̀dà káwọn èèyàn kan má fẹ́ rí gbá kán má fẹsẹ̀ gbá kán má fẹsẹ̀ kọ́ humanity nìyẹn jẹ̀mọ́ èèyàn tí ń ṣe yẹn ni òun wá ní ṣe dáadáa sọ́mọ ìyá rẹ̀ mùsùlùmí Umar bin Khattab wọ́n nígbà tí ń sọ̀rọ̀ ó ní rànkúmí tó bá ilé rìn nílùú Iraq tí rànkúmí yẹn bá fẹsẹ̀ kọ́ àbọ̀ fẹsẹ̀ kọ́ ní ojú ọ̀nà Iraq wa ana al-mas'ulu yawm al-qiyamah èmi Umar tó mọ̀ wà Madina èmi lọ́wọ́ bá aláwọ̀ bí nípa ojú ọ̀nà tí ọ̀dà yẹn tí rànkúmí fẹsẹ̀ kọ́ tó wá ṣubú rànkúmí ni kò kí sèyàn o Umar bin Khattab ní èmi wa ana us'alu yawm al-qiyamah èmi ni wọ́n bí níjọ́ al-qiyamah. ìmọ̀ ni wàá dà fún olóṣèlú wọn kó owó ojú ọ̀nà lé lọ́rọ́ ìlú tiwa tẹ́bá ti kó láfọ̀n oyé wọ́n pẹ̀lú wọn ẹni kankan ní asa local government níjọ́ wọn ti bí àwa lójú ọ̀nà yẹn ti ń bẹ bó ṣe wà yẹn 50 years ago ìlú kí ni wọ́n gbé yàn mọ́ ìlú kankan asa local government ìlú yẹn ni wọ́n bí èmi sí ọmọ ya ìlú yẹn ni wọ́n bí èmi sí ipe wọ́n ń gbé wa lóhùn òpónù ló pé à ń gbé wa lọ́lọ́rin ojú ọ̀nà yẹn ni wọ́n gbà ojú ọ̀nà yẹn kò wá sí yàtọ̀ ńbẹ láàrin 50 years ti sí mo sì tún rìn ní oṣù tọ́lọ. bóòlù yẹn ṣe wá sòṣèlú tí ó ṣe ra anabi wa Muhammad sallallahu alaihi wasallam anabi ni alimanu imani bid'un wa sab'una shu'ba anabi ni ó lé ní 70 tá bá ń kà shu'ba juz'an ó lé a'laha èyí tó ga jù ńbẹ̀ shahadatu an la ilaha illallah ó ní kéèyàn gba tawhid gbọ́ pé Ọlọ́run ba la nìkan ló bá tá sìn a gbọ́dọ̀ sìn lómi yàtọ̀ sí Ọlọ́run ó ní kan ló lẹ́tọ̀ọ́ sí sìn wa lódodo a gbọ́dọ̀ ṣẹbọ ká má ṣẹbọ ní imani tó ṣe kíní tó ga jù wa adinaha èyí tó kéré jù tó wálẹ̀ jù imatatul adha ani tariq òun náà ni kéèyàn máa mú nǹkan tó lè ṣe àwọn èèyàn sùtá kù ní ojú ọ̀nà láfi ní al-a'malu dakhilatun fi musammal iman kí lànà bí pé imatatul adha ó pè ní júzù kan ìpín kan nínú kíni nínú iman lóòsẹ́ ní pé iman nìkan kan fi sọ́kàn nìkan ní rọ́ọ̀ iṣẹ́ náà iman ni
iṣẹ́ gan-an ló jẹ́ àmọ̀ pé ọgbọ́ ọlọ́run gbọ́ lóòótọ́ torí wọ́n tó fẹ́ káwọn ẹ̀dá ọlọ́run kí wọ́n fẹsẹ̀ kọ ọgbọ́ ọlọ́run bá aláàgbọ́ ni. wal haya Ànábì ní ẹ̀wá rí tìjú shu'batun minal iman òun náà tún wá jẹ́ ìpín kan nínú kíni nínú iman ẹni bá ní iman dáadáa tó bá ní iman dáadáa yóò ní tìjú. ṣé ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń ṣe aṣáálẹ̀ ilé ọlọ́run báyìí kò sí iman ni o kìtì iman ni wọ́n ti tán pátápátá là ń sọ o iman ni wọ́n dínkù gan-an ẹni bá ní iman dáadáa tó mọ títóbi ọlọ́run tó sì gba gbogbo àwọn àríkánu iman sí tó gbà gbọ́ yóò ní haya ìtìjú ara àtìjú ni kéèyàn máa ń pa àwọn àgbàlagbà lé àwọn abẹ́wò lérí wọ́n fẹ́ kọ̀rẹ́ tiẹ̀ lóòótọ́ wọ́n tún bu mọ́ wọ́n fẹ́ sọ òdodo ọ̀rọ̀ tó korò wọ́n wá ti èébú síwájú ọ̀n kan lé gan ó ti gbọ́n tó fẹ́ ṣe kínní tó fẹ́ sọ ẹgbẹ́ bàbá ẹ ẹgbẹ́ ìyá ẹ wọ́n fẹ́ ṣe rọ́dù fún wọ́n wà nílá kọ́ ọmọ lérí wọ́n wá ń yẹ̀yẹ́ ọ̀yin wo ebú ara rẹ̀ òun faṣọ bú àbóhùn fi láwà ní bú àbóhùn pè ní wo bọ́ọ̀yì àwọn àrípẹ́ ní dípè ní bọ́ọ̀yì yẹn ó tẹ́gbẹ́ bàbá ẹ̀ wo mọ̀ yìí àwọn àrípẹ́ mọ̀ ti sọ yẹn òun àti bàbá rẹ̀ ní wọ́n jọ bí wọ́n gbà kan náà dáwà kọ́ yẹn ọmọ tẹ́ ń pè dáwà kó o pè àwọn èèyàn kó o sì lo hekima tí wọ́n fi ṣe kínní tí wọ́n fi gbọ́ tán sọ ud'u ila sabili rabbika bil hikma ayna al hikma ya shabab ayna al hikma nígbà Ànábì bẹ̀rẹ̀ dáwà tawhid tó ní agbára nílùú Maka kẹ́límà kan náà ní sọ kúlù la ilaha illallah lẹ́yìn náà tuflihu ọ̀sán tí wọ́n ṣe ó sì sọ èrè tí wọ́n ṣe kíní èrè tí wọ́n jẹ kúlù la ilaha tuflihu kúlù la ilaha nígbà wọn lẹ̀ lóko tó lọ tọ́ ìfù tí wọ́n dà láàmú tí màláíkà òkè ní ó sì já sé pèlè àwọn pípò yìí ó sọ bọ́lọ̀ wọn bá kọ́ pa mí láṣẹ ẹni ó ti bẹ kọ́ alayhim al-akhshabayn kí n pa òkè méjì papọ̀ kí gbogbo wọn parẹ́ kí náà Ànábì padà sọ Allahumma hidi qawmi fa innahum la ya'lamun ọlọ́run fọ̀nà mọ́ àwọn ọjọ́ mi wọn mọ́ ni kí ló táwọn máa ṣe súnà yẹn kó bọ́ ṣe rí mídíà kò ní ọlọ́run ọba o gbogbo jàmọ́ ẹlẹ́bọ táàjọ́ ń kírun ọlọ́mọṣà fọ̀nà mọ́ wọn gbogbo ìran alùbídí àpáta ọlọ́mọṣà bá tún wọn ṣe gbogbo mọ́ríkàsì mọ̀rọ́kìsì islamiyya oníbídíà ọlọ́ọ̀bá sọ ọ́n súnà gbogbo àwọn súnfì àárín wa kọ́lọ́ọ̀bá fi mọ́mọ́nà gbogbo jàmọ́ tẹ̀bílíkì ọlọ́run darí wọn sínú súnà tòótọ́ àtàwọn islam wọ́n ní máa ń ṣàdúrà fún wa wọ́n mọ̀ ní ṣàdúrà fún wa sáwà sọnù ni kọ́dà bí wọn bá gbọ́ ń tọ́ ń sọ lásìkò yẹn ẹ̀mí wọn sì rọ̀ yìí pé ó fẹ́ràn dáadáa fún wa làbúdà an tuhibba al-khayra lin-nas kò nífẹ̀ẹ́ dáadáa fáwọn èèyàn dáwà yìí ṣe kọkàn ráwọn èèyàn kọ́ ọmọ gbójú kọ́ ọmọ ránjú kọ́ ọmọ no ud'u an-nas unsuru al-khayr bá nàbí sì máa sọ tó sọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó ṣé gbogbo èèyàn lọ́gbọ́ kátó wá pé ọ̀tọ̀ ń sọ nílé líle ó sì ní mọ́ní àjùrẹ̀ yìí náà ni pé bó ṣe máa bá tiẹ̀ lọ nìyẹn ẹnìkan ò lè a ní àmọ́ wà kú láwọ́ káwọ́ ńlá yìí náà lọ́wọ́ ní Kùránì ó ní ta Ànábì Musa àti Haruna àti Firaun náà nìyẹn àwọn tí wà yìí sáwọn ti yìí yẹn tí wọ́n lè tó Firaun sá tí wọ́n náà fúnra yìí bó ṣe wà yìí sí wọ́n náà dá tó Musa làbúdà min muraja'a muraja'atul manhaj wal uslub ẹ̀yọ́ mayami ẹ̀dàkùn torí tọ́lọ́wọ́ bá wa haya shu'batun min al-iman isalam tastahi fasna ma shi'ta Ànábì ti fọ̀rọ̀ ẹlẹ́gbẹ́ tó bá ti mọ̀ pé ò ní ti jú wọ́n ṣe tó bá ti wù ọ́ torí ò ní láṣeyọrí tó bá ti mọ̀ pé wọ́n ti àṣà lọ́fẹ́ máa ṣe kíní lọ́fẹ́ máa ṣe tó bá ti wù ọ́ kíní tó máa ní gbé gbogbo tó máa ń ṣe ò lè succeed al-haya'u khayru kulluh àwọn ni gbogbo dáadáa Ànábì ń bẹ ní tìjú ara tìjú náà ni pé kéèyàn máa tìjú àwọn èèyàn ní gbangba kó wá láyà sọ́lọ́wọ́n bá ní kọ̀rọ̀ alamatul iman wa khashiyatullah fil khalawat àpẹẹrẹ tó fi mọ̀ pé imani mi ti ń lékún òun náà ni ìmọ̀ bẹ̀rù Ọlọ́wọ́n bá ní kọ̀rọ̀ tí ò ní sẹ́dìn kankan bẹ̀ lẹ́yìn Ọlọ́wọ́n bá láti rí ọ wá rí tí ọ̀dà ó ti gbójú alamatul iman
ìtumọ̀ ni pé ìmánì yẹn ti ṣe kíní yìí ti ń lékún orí tí ọ̀dà ó sì bẹ̀rẹ̀ sí wò ó sì rántí pọ́ lọ́wọ́ bá láàrin ọ ó sì tún wò ó lọ mọ̀ pé ìmánì rẹ ti ṣe kíní yìí ti ń dínkù atẹ́gùn wa fẹ́ atẹ́gùn kan fẹ́ kọ́tìn lọ́ba sáré padé ó rò pé àwọn èèyàn ni nínú àwọn èèyàn àtọ́lọ́wọ́n ọba àtàlẹ́yẹ kọ bẹ̀rù waja'alta Allaha ahwana an-nadhirin ilayk wọ́n wá sọ aláàdì ẹni tí ń wù ọ́ tó kà sí àbọ̀mọ kékeré ọmọ ọdún méjì tó bá sílẹ̀kùn kẹrẹ wọ́n sáré filẹ̀ wọ́n mọ̀ sí nǹkan mi lọ ọ̀ ń bẹ̀rù ọmọ kékeré ọ̀ bẹ̀rù aláà tí ó fi ọ́ dára tó bá wù yawma tubla sarair gbogbo téèyàn ṣe ń kọ̀rọ̀ gbogbo ẹ̀ lọ́wọ́ padà tó dé al-qiyamah àfẹ́ tó bá tó bá lọ́dọ̀ ọlọ́wọ́ bá wa ẹ dákun torí tọ́lọ́wọ́ bá wa ẹ jẹ́ àṣàlẹ̀ máa ń nẹ̀wà gadul basar ká máa rẹjú nínú àmì ìgbàgbọ́ ni o má pé àyìn ọ̀sẹ́ bọ̀ àwọ̀ ọ̀sẹ́ bọ̀ àwọ̀ bá wọn ṣẹ́ bọ̀ àwọn ń borí adárùnmọ̀sí à ń ṣe kìyàm kọ́ máa wò kú wò ọlọ́run ní kullil mu'minin yaghuddu min absarihim ọlọ́run bá ní bá mi sọ fáwọn tí wọ́n ti ní mánì ìjọba yín mánì wọn jẹ́ náà ní ìwòkúwò kan rẹ̀ ju o ọlọ́run kan confirm pé o ti ní mánì ọlọ́run ní kan sọ fún ọ wá ní mọ́ rẹ̀ ju ọ wá ní wọ̀ rẹ̀ ju ọ wá ní mánì rẹ̀ lékún ni ẹ wa kullil mu'minat ẹ bá ń sọ fáwọn obìnrin náà tí wọ́n ti ní iman yaghudunna min absarihim káwọn náà kan rẹ̀ ju wọn bóyá lójú ọ̀nà bóyá nínú mọ́tò bóyá nínú lérí Facebook lérí Twitter lérí mídíà lérí tẹlifíṣàn gbogbo bí téèyàn ti máa rí ní tí ọ̀dà lérí fóònù ìmọ̀ rẹ̀ jù yẹn àmì ìgbàgbọ́ ni o tó o bá ti rí ní tí ọ̀dà tọ́run rẹ̀ jù oye kìí ṣe èyí tó ń ṣe láàrin àwọn èèyàn là ń sọ o èyí tó ń ṣe nígbà tẹ́nìkan kan ò rí wa fọlọ́ torí onímọ̀ torí àwọn èèyàn kan ọmọ ṣe àmọ́ tó ń ṣe torí tọ́lọ́wọ́n ọba nígbà tẹ́nìkan kan ò ṣe kíní nígbà tẹ́nìkan kan ò ní rí wa fọlọ́ nìkan wọ́n ní àpẹẹrẹ pé ìmánì ń lékún ni kọ́lọ́wọ́n ọba alákọ́mọ́sá sàlékún ìmánì wa ṣìnà ṣíṣe ṣìnà bẹ́ẹ̀ ọba ti rìn ní bèbèrè ṣìnà kò ní ṣe wala taqrabu zina ọlọ́run ẹ má súnmọ́ nǹkan tí ó mú yín ṣe ṣìnà ẹ jẹ́ ká wà very very careful àwọn sàábé àwọn ni àyà yìí kọ́kọ́ sọ̀kalẹ̀ fún kó tó kàn wá ọlọ́run bá wa náà sọ̀rọ̀ lábẹ́ ọlọ́run sọ fún àwọn sàhábà wípé sa'altumuhunna fas'aluhunna min wara'i hijab Allahu akbar ọlọ́run ọba níbẹ̀ bá fẹ́ béèrè kankan lọ́wọ́ àwọn ìyàwó ànábì ẹ má wọlé o ẹ má wọlé ẹ má béèrè ń tẹ́ fẹ́ lẹ́yìn gàgà dhalika atharu li qulubikum wa qulubihim ọlọ́run ọba eléyìí ni ó jẹ́ kí ẹ̀mí yẹn mọ́ kó ń bi àrùn zina àti àwọn tí wọ́n wà nínú ilé náà nígbà tẹ́ ẹ bá ti ríra yín nígbà tẹ́ ẹ bá ti wà ní kọ́lọ́fín tẹ́ ẹ bá ti wà ní khalwa tẹ́ ẹ bá ti máa wòra yín ọkàn tí ẹ̀yin sàábé ni wọ́n sọ àti ọkàn àwọn ìyàwó ànábì ata'arun nasi quluban àwọn tẹ́mi wọ́n mọ́ jùlọ ọkàn ní máa ń sàárẹ̀ nínú àárẹ̀ tí máa ń ṣe ọkàn òun náà ní ṣáhàwà ìgbà tí Allah wá sọ fún wa yìí pé ẹ̀yin olùgbàgbọ́ òdodo ọlọ́run ní àwọn olùgbàgbọ́ òdodo qad aflahal mu'minun nígbà ọdẹ ọwọ́ gbẹ̀yìn kan lónìí walladhina hum li furujihim hafidhun al-mu'minun náà ní ìròyìn bọ̀ ọlọ́run bá ní àwọn èèyàn máa sọ abẹ́ wọn illa ala azwaji ọ̀dọ̀ ìyàwó wọn nìkan ni wọ́n máa lọ sí àwọn lèmi wọ́n ń ṣe sìnà àmọ́ ẹ̀ lè mọ̀ pé wọ́n ń ṣe wọ́n paramọ́ wọ́n paramọ́ gan fáwọn èèyàn àmọ́ wọ́n paramọ́ fọlọ́ nínú àmì pé yẹn ní iman èyí ni kéèyàn ó ní opportunity àti ṣe sìnà lọ́kùnrin lóbìnrin kéèyàn ó sì kó ń bẹ àpẹẹrẹ iman torí pé ọlọ́run láwọn tí wọ́n ní iman ni o wọ́n á máa sọ abẹ́ wọn àfàwọn ìyàwó wọn àtọkọ wọn nìkan òṣìṣẹ́ pété yìí bá fẹ́ ran ìmánì yẹn lọ́wọ́ lérí ẹ̀fà yẹn kéèyàn sá kúrò níbi gbogbo àwọn nǹkan tó lè máa padà sọ̀yàn di oníṣìnà especially lórí social media aburú tó wà ń bẹ yẹn ń rọ̀ bí òjò ni tẹ́lẹ̀mí ọ̀ bá ti close Facebook ẹ̀ àbí WhatsApp ẹ̀ kò lè balance tí ìpàdé ọlọ́
àwọn fóònù iPhone, àwọn iPad, Android tẹ́ ẹ̀ bá ti gbà á kú lọ́wọ́ ìyàwó lémi àbí bàbá lémi kò sí bí wọ́n ṣe succeed nínú ayé tí wọ́n wà yìí torí pé ojoojúmọ́ ni kíní yẹn di máa ní ikú nílé wọn kún níbàjẹ́. kárí obìnrin lérí fóònù bóyá ń karòyìn àwọn èèyàn kà sí pé wọ́n wò kú wò má o òun ò tún sẹ́ndì ẹ̀sẹ̀ lómi nígbà wà á ṣe owó kíní ìkó tó sẹ́ndì ẹ̀ ni ó ti kú ní ọpọlọ yìí pé ẹni tí ń sọ̀rọ̀ yẹn ó ṣe ọrùn lẹ̀ ẹni tí ń sọ̀rọ̀ yẹn ó kọ̀ wọ́ jẹ̀lúbáàbù. social media ti wá sọ wá di aláìníkàsí ẹ̀sìn tí ń yòrò mọ́ àwọn yẹn lọ́wọ́. obìnrin tó wọ́n lọ nìkọ́ọ̀bù tó lọ jẹ̀lúbáàbù yóò máa béèrè pé kí ló dé tẹ̀ fi ní ká máa wo drama kí ló dé wọ́n tún béèrè pẹ̀lú àmì ìgbàgbọ́ tá a rí lára yìí. ìyẹn ọlọ́run ní kulil mu'minati yaghudduna min absarihin ọlọ́run bá ní ẹ̀yin obìnrin ẹ má wò kú wò kí ló ń wò nínú drama sọ́ọ̀gbọ́n tá a láǹsọ ni wayahfazna furujahun kẹ́lẹ́ lábẹ́ yín sọ tọ́ba ti wò kú wò kú ọ̀nà ọmọ wọ́kùnrin tí ó bọ̀ ṣerú ẹ̀ lókù. ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin àwọn máa gbé ìyàwó ẹ má wò kú wò wọ́n ní pé ọkọ náà tọ́ba ti di pé ilé dá ìtòhùn náà máa wò nù. ẹja bẹ̀rù aláwọ̀ kò sí téèyàn ṣe tí ò ní gbẹ̀san téèyàn bá ti sin kankan báyìí ẹ̀san rẹ̀ ń bọ̀ ọlọ́run bá alákọ̀ mọ́sá mú adó kọ́ ṣàánú wa. min alamatil imani ar-ridha bi qada'i Allahi wa qadarihi nínú àmì tá a fi mọ̀ pé èèyàn máa gbọ́ ọlọ́run bá gbọ́ òun náà ni kéèyàn ó máa yọnu sí àkọọ́lẹ̀ ọlọ́run al-mu'lim àdánwò tí jálùyàn tó bá ti dé kí ni ọ̀rọ̀ máa dùn gẹ́gẹ́ bí ìdánilẹ́kọ̀ọ́ tí fọlẹ́tì dọ́kítọ́rù tí wọ́n ṣe fún wa ní oṣù tọ́lọ̀ àrídọ́ ìkọ̀dọ̀ ìláhi wàkọ́dáríhi al-mu'lim tádàmù bá ti dé báyìí ó ti ṣe sùúrù torí wọ́n ní àdánwò ní máa ń tún náà sírí ìgbàgbọ́ lágbájá dúró dédé mustaqim multazim lágbájá masha Allah sheikhu kabir imaamu jalil ẹ̀jí kọ́lọ́wọ́n bá aláwọ̀ fún ní ẹgbà àdánwò yọ sọ̀rọ̀ mi jáde lẹ́nu tó bá ti sọ̀rọ̀ jáde lẹ́nu pé sèmi lọ́wọ́ ayọ̀kọ́ kan nítorí sọ yẹn ni àmì pé ó kì í ṣe onígbàgbọ́ tí ó bá kàn ọ́ kò ní kàn ọ́ ìwọ lọ́kàn ni ó ti kàn àwọn kan lánàá nígbà tí wọ́n rẹ́rìn ẹ̀rín ti yí padà sọ́dọ̀ ti tiwọn àdánwò ti kó lé tiwọn ó ti wá bá ìwọ náà ọmọ ya mi ọlọ́wọ́n bá ní ma asaba min musibatin illa bi idhnillah ọlọ́wọ́n bá ní kò sí musiba kan tí ó bá ẹnì kọ̀ọ̀kan yín àfi pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run o ìyọ̀ǹda ọlọ́run ló fi wá o wa man yu'min billah gbogbo ẹni tó bá wá gba aláàgbọ́ tó gba kádàrá gbọ́ yahdi qalbah wa fi qira'ah yahdi qalbuhu wallahu bi kulli shay'in alim ọlọ́run bá ní gbogbo ẹni tó bá ti wá gbà láàgbọ́ tó gba kádàrá gbọ́ ọlọ́run bá láàyò wá sọ fọkànbalẹ̀ sínú ọkàn ẹ̀ yóò darí ọkàn ẹ̀ lọ síbi àwọn ronú kan tí wọ́n máa ronú tí àdánwò yẹn ò fi ní lápá burú kan ní ara rẹ̀ kò sí tọ́lọ́run bá aláwọ̀ mọ̀ ọ́ Suratu Tagabun ayẹlẹ́ kọ̀ọ̀kanlá lọ́wọ́ yóò dún ní ọmọ ní bọ́lọ̀ ṣe fẹ́ ni orí bẹ́ẹ̀ fún mi ni tí o bá sọ̀rọ̀ ọlọ́run ní fi kàn mí ọlọ́run fi pẹ̀sẹ̀ mi rẹ́ ni ọlọ́run fi gbé mi ga ni mo dúpẹ́ tí o jù báyìí lọ ìmánì nìyẹn jẹ́ wọ́n ìmánì ni kọ́lọ́mọ bàálà kọ́mọ́sà fún wa ní ìmánì lérí àdánwò wa kọ́lọ́mọ bàálà kọ́ wa bá wa mú kú o. àníbi tí wọ́n ṣàlàyé àwọn ìwà kan tí àyè sábà kà sí nínú ìṣe wa tó sì jẹ́ pé ìmán júwe pé yẹn ní ìmán alikawul ọ̀yẹ́ as-sadid ànábì ní ká máa sọ̀rọ̀ tó dáa jáde lẹ́nu ọ̀rọ̀ sórí má pé gbogbo nǹkan lọ́ọ́ da sí lérí social media ọ̀ padà sí sọ kì í ṣe gbogbo nǹkan lọ́ọ́ máa jáde fún tó bá ní gbogbo nǹkan lọ́ọ́ máa jáde fún ọ̀ padà sí mistake nígbà míì àwọn ẹni rere wọ́n máa wò pé ọ̀rọ̀ tí ń lọ yìí bùkátà ká sọ̀rọ̀ lérí ẹ̀ wọ́n ní ọ̀kan náà àwọn lárúbáwá kan nílùú kan ìrántí owó kọ lóyún yẹn mọ́ wọ́n lọ́wọ́ akọ lẹ́tà sí baba bumbaz wípé òun fẹ́ kó òun àti baba káwọn jọ ṣe mọ̀nàkọ́ṣà mọ̀nàdọ́ra ìlmíyà yóò rọ tàwídì náà nípa baba tó dé kó wọ́n bí sínú tàwídì ni
àwọn ará sọ fún bàbá pé lágbájá ti sọ lórí tv ó lóun fẹ́ bá yín ṣe debate òun fẹ́ kẹ́ yọjú sórí mídíà bàbá ní ana la ahador ana la ahador bàbá lèmi ò ní wá kò ní wá yẹn kí ni tó máa rẹ̀ lọ́dọ̀ ẹni tí ọgbọ́n kan yìí ti pé bóyá ojo ni wọ́n nítorí pé táwọn ọmọ gbé eré òdodo làwọn wà táwọn bá mọ́rọ̀ wá tó náà mọ́rọ̀ wá wípé wọ́n fẹ́ bá wà bá sì ṣe mùnátọ́lá lásán gbogbo ayé máa ṣe kínní wọ́n máa fókọ̀sì ṣe kò mọ̀ bá sí ẹlẹ́rùbáwá kan tẹ́lẹ̀ kankan ọmọ rí ó tiẹ̀ olóhùn fẹ́ ṣe mùnákọ́sà onírúurú yóò máa kó àwọn ẹ̀rí tí ò jọra wọn níbi títí ń kó àwọn ẹ̀rí tí ò jọra wọn yẹn ẹ̀yìn mẹ́yẹ yẹn ní ó ṣe kínní ni wọ́n wá sí lọ́nà lidhalika la ahadọ̀ àwọn ò ní wá èyí táwọn ti kọ́ nípa èyí táwọn mọ̀ nínú ẹ̀sìn wa kóun náà kọ̀ yìí tó bá mọ̀ kóun náà sẹ́ndì tíra tẹ̀ náà sáyé náà sẹ́rí àwa tí a ń pèpè sínú dáwà sàlàfíà ní social media aláàtí wà very very careful kété gbogbo nǹkan lè yẹ máa dá sí o nítorí mọ̀ tí àwọn alùlùbídíà mọ̀ tí wọ́n wá zalati ulama ay ulama sunna zalati ulama sunna wọ́n wá àṣìṣọ́ yín àtàṣìṣe yín tí wọ́n fi bà ojú ọ̀nà yín jẹ́ àṣìṣọ́ àti kíni àti àṣìṣe ọmọ èèyàn dẹ̀ ní kò sí bí yẹn ṣe bọ́ kó nu àṣìṣọ́ àti kíni àtàṣìṣe gbogbo dáadáa tó wà lára yín wà ní sọ èyí tí ọ̀dá ni wọ́n máa ṣe kíní ni wọ́n máa sọ ẹ̀bẹ̀ ara àwọn sòfíà kan tán náà lóòsì wọ́n ní ẹ̀ ń sọ̀rọ̀ pẹ̀lú àṣà ẹ sì fẹ́ gba òdodo ẹ sì fẹ́ gba irọ́ lọ́wọ́ àwọn ẹ fẹ́ fáwọn lódodo tọwọ́ yín ọmọ ya lóòótọ́ àwọn tí wọ́n sì ń rí fáàsì yìí wọ́n ń sàṣà lóòótọ́ àwọn tí ò sàṣà táwọn náà sọ̀rọ̀ rẹ̀ kí ló dé tẹ́ nìyẹn ọgbà torí pé ó ti pinnu pé òun ò ní gba tí àmọ́ yóò wá wá àṣìṣọ́ àti àṣìṣe tara yín yóò fi kún dáwà yín lọ́dà káyọ̀ nǹkan mọ́ bá gba kíni kán mọ́ bá gba dáwà yín ìwọ tí o ti wá mọ̀ pé wọ́n ń sọ ìwọ tí wọ́n ń wá káàkiri wọ́n ń tẹ̀dí ẹni tí wọ́n fẹ́ sun jẹ tó tún wá fi kó para ní tí wọ́n rìn lẹ́yìn àrò òdodo ni ẹ máa sọ òdodo yẹn ọ̀nà wọn lẹ́gbàjọ rẹ lọ ẹ kàn ní al-istighatha bil-awliya'i shirkun akbar nígbà tí àrà sékíní tí àrà tó fẹ́ sápàyàn ni kámọ́ ní ẹ̀yin ṣé wọ́n ẹgbà wá o ẹbọ ńlá ni mukhriju minal millah tí sì mú yàn kúrò nínú ẹ̀sìn Islam wa sahibu mukhalladun fin nar gbogbo ẹni tó bá ilé bá kú yọ wọ̀ náà gbére òdodo lẹ́sọ torí ad-du'a'u huwa al-ibada wala tad'u ma'a Allahi ahada wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu kò sẹ́ni kan tí ó bu ọ kò sẹ́ni kan tí ó mọ lẹ́wọ̀n kò sẹ́ni kan tí ó ní òun fẹ́ gbé ọ torí defamation of character àmọ́ tó sọ̀kalẹ̀ yẹn kò ní jẹ́ ó ní sinmi àmọ́ tí wọn náà bá ti ní kò ní da fún ìyá rẹ̀ àti bàbá ẹ̀ istighatha tí wọ́n bá bí ọ da bí tí làwọn apàdé mi tí wọ́n bá bí yẹ da yóò wá kọ́ọ̀tì tẹ́ bá bí ìyá rẹ̀ da yóò kọ́ọ̀tì ẹ̀ yóò wá gbé fáyé ipe sẹ́ẹ̀rí wọn sẹ́yìn náà sáré wọn ìyá àti bàbá ni wọ́n ń bú o bẹ́ẹ̀ sì ní tẹ́ni yẹn ń sọ kò sí nínú mọ́ni àjù sàlàfíà ọwọ́ tara rẹ̀ ló ti ṣe kí ni ló ti gbé wá ẹ má lọ àṣà mọ́sálàmù o ẹni tẹ́fẹ́ sòdodo ọ̀rọ̀ fún gan bàbá Mohbad wọ́n ní àsìkò yìí òun náà ni àwọn èèyàn fẹ́ gbódodo ẹ tó wá fẹ́ pírẹsẹ̀ntì òdodo ẹ tó wá ń gbé lọ́nà tó le ẹ gbé lọ́nà tọrọ gan wọ́n ti ṣe kí ni wọ́n ti gbọ́ kọ́lọ́mọ̀ bá aláàkọ́mọ́sá mẹ́ni kọ̀ọ̀kan wá dúró ọlágbára ọlọ́run anabi ni man kana yu'minu billahi wal yawmil akhiri falyaqul khayran aw liyasmut anabi ni gbogbo ẹni tó bá gbọ́ Ọlọ́run bá gbọ́ tó sì gbọ́jọ́ àlùkìyámà gbọ́ kó máa sọ̀rọ̀ tó dáa jáde lẹ́nu
ọ̀rọ̀ tó dáa ọ̀kúlù qawlan sadida ọ̀rọ̀ tó dáa ẹ pèsèntì dáwà lecture lọ́nà tó dáa ẹ ṣàdúrà fáwọn èèyàn tẹ́ bá ṣe lecture fún wọn tán ẹ ṣàdúrà fẹ́lẹ́ bọ́ alọ́lú kan láìpẹ́ lọ́nà àṣàmbí wọ́n wá ní igi kan tí wọ́n ń bọ̀ àwọn kan ń bọ̀ kìí ṣe gbogbo aráàlú náà àmọ́ àwọn kan ń bọ̀ gì yẹn wọ́n fi aṣọ wọ́n fi ṣe kínní wọ́n fi rọgbà káàrẹ̀ aṣọ white nígbà sì débẹ̀ wọ́n ní a máa bẹ̀ yín a máa rọ̀ yín a máa ṣàdúrà fún yín ọlọ́run bàálà kó jẹ́ kí àwọn tí wọ́n ń sin igi kí wọ́n ṣe kínní kí wọ́n fi sílẹ̀ àmọ́ igi kọ́ da yín o Allah ló dá yín o tá a bá sáná sínsìn yóò jò bàbá yóò akéṣe yóò ṣe kínní yóò ṣubú ọdún kìíní aṣọ ọdún kejì àtúnbà àbámbẹ̀ tó dúró ọ̀yẹ́ mo tún ní a máa bẹ̀ yín a sì máa ṣe kínní a máa rọ̀ yín a pàdé ọlọ́run o wọ́n ti jọ́ àlèkè àmọ́ ọlọ́run béèrè pé ṣé níta ní kẹ́ máa ṣe nìyẹn ṣé nǹkan yẹn ló dá yín a tún sọ àwọn yẹn tún sọ fún mi pé kí n tún wọ̀ kan pé kí ní ìmẹ́mẹ́ mo ní ẹ̀sà filẹ̀ ẹ̀sà alágbára ju ká sọ lọ kò tí ju bí oṣù márùn sísìn lẹ́nìkan fún mi ní kábàrù pé wọ́n ti gé gíná ọ̀yẹ́ kí wọ́n lọ lè fa aṣọ wọn àwọn náà sì kó máikrófóònù mi àti kíni àwọn náà sì gbé máikrófóònù àti irinṣẹ́ tàbí ń ṣe kámẹ́rà káàkiri ibo òtún wọ̀ lú ìwá mọ́ ta ló láṣeyọrí nísìnyí jàmá ọlọ́mọṣà fún aláṣeyọrí jù báyìí lọ́jọba àwọn tí wọ́n ń sin gini ẹ̀ ká tó wá pé àwọn táàjọ ń fẹ́rí kanlẹ̀ táàjọ ń pè la ilaha illallah intabihu shabab intabihu. anabi ni man kana yu'minu billahi wal yawmil akhir anabi ni falyakul khayran aw liyasmut tó bá ti mọ̀ pé ọlọ́rọ̀ tó da lẹ́nu anabi ni àpẹẹrẹ ìgbàgbọ́ ni kò ṣe kíni kò dákẹ́ ló ń tọkọ nínú àwọn àpẹẹrẹ ìgbàgbọ́ òun náà ni kí á nífẹ̀ẹ́ ara wa bá ṣe nífẹ̀ẹ́ ara wa la yu'minu ahadukum hatta yuhibba li akhihi ma yuhibbu li nafsihi anabi lẹ́nu kankan yẹn létí nígbàgbọ́ o tó pé ó dìgbà tẹ́ bá fẹ́ fọmọlá kejì yín tẹ́ fẹ́ fún ara yín ọ̀rẹ́ mi ibi tẹ́mi náà ti gbọ̀ kadà ní ọmọ yíbò yẹn tó bá ti fún ní ìdajì owó yóò gbé fún òun ló gbé mi náà láṣìírí ó sì mú lọ òun náà sì gbà lóòótọ́ ó dúró fún òun ní ìmánì bọ́dọ̀ alágbájá ẹ̀ka lọ ṣẹ́dí ṣọ́ọ̀bù mi ò ṣe kún yìí ìdajì owó lèmi náà rí san ẹdín mú ní lọ kọ́mpìnì tẹ́mi náà ti ń gbọ́jà òun mú yẹn lọ kọ́mpìnì tó ti ń gbọ́jà ìmánì rẹ ti ṣe kí ni mashallah ìmánì ní wọ́n fẹ́ kọ́ dàbí tiẹ̀ náà wọ́n fẹ́ kó náà mọ jẹun ayọ̀ kọ́ mọ tọrọ bára mọ́ wọ́n fẹ́ kó náà kọ́lé kó náà mọ tọ́jú ìyàwó ẹ̀ kí kóró ra sọ rajalabia rajalibabu fáwọn ìyàwó ẹ̀ kó náà mọ ṣe sọ́dá kọ́kọ́ mọ ṣe sàká ọ̀ dẹ̀ mú lọ pé èkó ni ká lọ pé ọ̀rẹ́ mi ni ẹ̀fọn lọ́jà 10 million màá fún yín 2 million bẹ́ẹ̀ yóò máa dá padà fún yín tọ́wọ́n náà sì kọjá 10 million wọ lọ́rin ó sì tajà náà ó náà rí 2 million lérí ẹ̀ ó san gbèsè ọrùn ẹ̀ onímọ̀nì ni ọ́ dàbí mo sì dà ní dáadáa àpẹẹrẹ kí ni jọmọ́ àpẹẹrẹ ìmọ̀nì ni èyí mélòó lọ́wọ́ tó bẹ́ẹ̀ a máa kiri bọ̀ nínú ni kò sí kankan mẹ́ ṣe gbogbo tààtà yìí káka má jòkó lásán ni ọlọ́run sì ń gbọ́ sánmà ẹ̀rù sì bá ọ́ ọmọ yára ti jòkó tí orí kan ṣe kan àìbíríkìlà lèmi o wọ́n náà wọ́n á máa kọ́ṣẹ́ díẹ̀díẹ̀ gbà láàrin oṣù mẹ́ta ọ̀dẹ̀ máa fún lówó oúnjẹ àárọ̀ oúnjẹ ọ̀sán oúnjẹ alẹ́ ẹgbẹ́lẹ̀ fáwọn ẹlẹ́hànlé ọ̀rẹ́ ẹran lọ́jà ọ̀rà tiẹ̀ náà ọ̀rà ta ọ̀rà tiẹ̀ náà nígbà yà wọ́n náà padà mọ́sẹ́ iṣẹ́ méjì níbẹ̀ lọ́wọ́ mi sùn èmi ọmọ ṣe kan wọ́n náà mọ̀ ṣe kan wọ́n náà yasẹ́ nìyẹn orí yẹn ṣe anta min ahlil iman torí pé wọ́n ní ojú ọ̀run àbí sánmà ó tó ẹyẹ ṣe kí ni wàláhì àrísìkìtà nìkan kan díẹ̀ nìkan kan lọ́wọ́ ẹni bá ti ń fàyàn sókè òun náà yìnbọn òun náà lọ òun náà lò kéènì al-jazā'ul ihsān illa al-ihsān ó ní ṣe dáadáa kọ́lọ̀ ọmọ compensate ẹ̀ àwọn tó bá ti wá ní ìmọ̀ nìyí ẹ wàá rò pé wọ́n gọ̀ wọ́n tutù ni yọkàn máa wò wọ́n jojoojúmọ́ yí pé ta ló fẹ́ ga kọ́ wá gùn mí léjìká ta ló fẹ́ ga kọ́ wá kí n fà wọ́n lọ́wọ́ ta ló fẹ́ sún síwájú kọ́ wá kí n gbé òun sórí ẹlòmíì òru tàwọn èèyàn sẹ́ni yóò sì fà jẹ lọ́wọ́ látara àníyàn tó ṣe kíni látara iman ìpè tí má ṣe dáadáa ń gbà dáadáa ọlọ́mọba alákọ̀ọ́mọ́sá tó wá ṣe
nínú àwọn àpẹẹrẹ imani oníkẹ́ máa ṣe dáadáa sí àwọn neighbor man kana yu'minu billahi wal yawmil akhir falyuhsin ila jarihi. àwọn neighbor wa bóyá muslim nàbí kò kì í ṣe muslim ká dá sí wọn. tó bá jẹ́ mùsùlùmí ìwọ̀ méjì nìyẹn, tó bá jẹ́ bí ìwọ̀ mẹ́ta, tó bá wá jẹ́ ẹni tí kò kì í ṣe mùsùlùmí ìwọ̀ ẹyọ kan, ẹni tí ì ṣe mùsùlùmí tó jẹ́ bí ìwọ̀ méjì. wípé ẹjọ́ ń gbé láwùjọ, ẹjọ́ ń gbé ní agbègbè kan náà, ẹ máa ṣe dáadáa síra yín. Ànábì ní man kana yu'minu billahi wal yawmil akhir falyuhsin ila jari. Ànábì ní tí yóò bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ lóòótọ́ o tó sì gbọ́jọ́ àlè kí á máa gbọ́ kó máa ṣe dáadáa sáwọn neighbor rẹ̀. alẹ́ náà ni ikramu dayf, ká máa ṣe kíni, ká máa pọ́n àlejò lé. tálejò bá ti dé Ọlọ́run fẹ́ dán ìmánì rẹ̀ wò, ó sì dé yẹn ó lè jẹ́ pé àlejò yín kò kì í jẹran, ẹran lẹ́yìn ṣe kíni ilẹ̀ yín jẹ. àlejò yín kò kì í jẹja, ẹja lẹ́yìn ṣe kíni ilẹ̀ yín jẹ. àlejò yín kò kì í jẹ láfún, àlejò yín kò kì í jẹba. kí lè máa wá ṣe jama, kí lè máa ṣe, ẹ lọ lè ra ń tálejò ń jẹ. nígbà míì ọbẹ̀ tẹ́ ẹ lè ṣe fún rárá yín, ẹ sì ṣe nítorí kálejò ọmọ ṣe kíni kọ́mọ́ bá sọ́fà. àpẹẹrẹ ìgbàgbọ́ ni o. àwọn ìyàwó wa ká fi kọ́ wọn yí pé nínú tí fi máa nífẹ̀ẹ́ yín òun náà ní kálejò dé kẹ́ dáná fún. ìwọ ló gbóúnjẹ lọ lè bá lè jò kí sí ìyàwó rẹ o, so ti gbọ́ kí wọ́n náà ojú rẹ̀ rò pé má pèsèntì ìyàwó rẹ kọ́ máa gbóúnjẹ fàlejò, ìwọ ló gbé àbí àgbà nínú àwọn ọmọ rẹ. àmọ́ àlejò dé, ajé àti wọlé, àwọn àlejò mi ti dé o, kí ni wọ́n jẹ? ojú tó kọ́kọ́ fi wo àfa báyìí ẹ rí i pé ojú yẹn fẹ́ yọbọ ni. ó ní ó ti rẹ̀ wọ́n o, àlejò fẹ́ jẹun, ó ní kí la wá fẹ́ ṣe báyìí, èwo la fẹ́ ṣe báyìí, ẹni tí tó bá ti wà ń lè ṣe. ẹlòmíà ló wọn ò lè ṣe nǹkan kan o, wọn náà wo táìmù wáyé tán bọ̀ lásìkò yìí. ìyá ọmọ bẹ́ẹ̀ lọ́n lé lérí pé ìyàwó lọ fẹ́ o àmọ́ kò ní ìmánì, kò ní kíni, kò ní ìmánì. àwọn obìnrin kan bẹ kọ́dà ọ̀pọ̀lọpọ̀ àwọn ò tí ì máa ṣe súnà bíi tiwa yìí, tí ọkọ wọn bá jí wọn lágò kan òru pé kọ́ wá gún yẹn pọ̀ ńlá lejò, yóò sì fomi bọ́jú, yóò sì máa bẹ̀ súnà. àwọn táwọn wọn wọ jẹ̀lìbáàbù, wọn wọ nìkọ́. àmọ́ wà nú àṣà àwọn àtẹ̀kọ́ wípé a máa ń gbọ́n àlejò lé. ìwọ́n tó wá lówó lọ́wọ́ ọwọ́ kọ̀ǹtírò ìyàwó rẹ̀ tì pé kọ́ dáná fàlejò. man kana yu'minu billahi wal yawmil akhir, ọlọ́run bá ní gbogbo ẹni tó bá gba ọlọ́run gbọ́ lóòótọ́ àmì tẹ́fìmà, ó sì gbàjọ́ àlè kíámà gbọ́ àmì tẹ́fìmà falyukrim dayfa, kó máa ṣàpọ́nlé àlejò rẹ̀, kó fún láwọn ìwọ̀ tó yẹ kó fún, ibi tí ó sùn, ibi tí ó jẹ, ibi tí ó mu, ibi tí ó wọ̀, ẹ fún ní pákó, ẹ fún ní toothpaste, ẹ fún ní brush, ẹ fún ní ọṣẹ, ẹ fún ní kankan, ẹ ní gbómi síbẹ̀ kẹ́ mọ́ fi bóò tí ó fi ṣe kiri tí ó fi bomi sára, ẹ nígbàgbé kankan torí kò ní fẹ́ béèrè, kò ní fẹ́ kanlẹ̀ kó mọ́ yín lérí, ọkàn fẹ́ wẹ̀ kò sí bóò tí ó fi bomi sára lọ́ba gbé pọ́kẹ́tì, yóò rántí pé òun lè wá wà nulẹ̀ òun kò mọ̀ wá gbé pọ́kẹ́tì sérí. ẹjọ́ fìlà tó ṣe bí àlejò lọ́ba anabi Ibrahim alayhi salatu wa salam ìtìjà àwọn dayfun mukrabun, àwọn àlejò àwọn màláíkà ni anabi Ibrahim mọ̀ pé màláíkà ni. faraga ila ahli wa ja'a bi'ijlin samin, ọ sáyẹrẹ lọ́dọ̀ ìyàwó dáadáa Sára wọ́n sáré ẹran, wọ́n sáré pápápá, oúnjẹ ti délẹ̀, wọ́n mú oúnjẹ kalẹ̀, àwọn màláíkà wọn oúnjẹ báyìí. ó ní alla takulun ẹ̀ ní jẹun ní. wọ́n wá ní pé màláíkà àwa kò kí ń ṣe èèyàn o, àmọ́ àfọyín ní ròdùnú yìí pé ìyàwó rẹ̀ tó wà nínú ilé yẹn yóò ṣe kínní, yóò bímọ. kí ló tẹ̀lé ìgbàlejò? al-bushra, àti hikma ilahiyya. gbogbo ẹni tí bá ń gbàlejò kọ́ mọ̀ pé bushra ti ṣe kínní, ó ti súnmọ́, especially àwọn tó bá ń wojú kínní, tó bá ń wojú ọlọ́run fọ́mọ. àwọn lóye kí ìmọ̀ gbàlejò tí wọ́n lágbára jù, torí sábàbí náà nù tọ́lọ́mọba aláàfin fún ọlọ́mọ. lẹ́yìn náà ìdùnnú máa wọlé padà, gbogbo tó ná ọlọ́run máa fún ọ ní manifold, ọlọ́run máa fún ọ ní ìtọ́jú bẹ́ẹ̀ lọ. àmọ́ àlejò dé ìwà àtìyàwó rẹ̀ ń ṣe mítìn, ẹ wá ń kanra, wọn ò rójú yín lẹ̀, ẹlòmíì látẹnu géètì gan ni wọ́n ti padà. náà kí lẹ fẹ́ láti bo
ẹ sọ fẹ́ nìkan kan I was not aware that you are coming àmọ́ pé ń bọ̀ bàbá àti ìyá ń jò lẹ fẹ́ lò bàbá rẹ̀ àti ìyá ẹ̀ wọ́n béèrè pé ìjọ òun náà fẹ́ lò lẹ́nu ẹ ò tó bẹ́ẹ̀ kò sí ìmánì mọ́ni ẹ téèyàn bá ti gbàlejò kò sí ìmánì àwọn afáà lọ gbogbo àwọn ọ̀rọ̀ yẹn mọ́ ìmánì péyàn bá ti ní ìmánì yóò rọrùn fún láti ṣe ká máa wá máa wọṣọ ìmánì bí jẹ̀lbáàbù nìkọ́ọ̀bù mọ́dàrú ìmánì ká mú dárun gbọ̀n sí kí sókò tó kọjá àkókò ẹsẹ̀ ká máa wọṣọ tó fẹ̀la kọ́ máa jẹ́ aṣọ tó hálà ṣé eléyìí náà sára ìmánì ni náà ara ìmánì ni torí pé Ọlọ́run bá alápàṣẹ rẹ̀ Ọlọ́run bá ní yudinina alayhinna min jalabibihin Ọlọ́run ní àwọn obìnrin ká máa lò jẹ̀lbábà ẹlẹ́mìíràn wá sọ pé ìmánì ọkàn ẹni nígbàgbọ́ ẹni ní aborí mọ́ ṣe kíni aborí mọ́ bò wá á sọ fóun kó bò wá á ní kí wọ́n náà ṣe kíni kí wọ́n náà borí torí pé ọ lè máa pẹ̀lẹ́ ní olùgbàgbọ́ òdodo kọ́ ọmọdé fìlà káàkiri alájà Ọlọ́run ní yudinina alayhinna min jalabibihin ìdáǹpẹ̀ ní ìmánì náà ni kò tẹ̀lé àṣẹ Ọlọ́run kò gbàtẹ́rà gbọ́kọ̀ dẹ̀ tẹ̀lé tẹ́rà aláàní kọ́ ọmọ lo jẹ̀lbáàbù ẹni sì ń lo jẹ̀lbáàbù náà kóhun náà kọ́ sọ́ra níbi àwọn ìwà tí wọ́n máa ṣe kíní tí wọ́n máa wù torí ìwà tí wọ́n bá wù òun ni wọ́n fi dájọ́ lérí ẹ̀sìn tó ń ṣe kíní tó ń ṣe àti múra tó mú wọ́n tó bá ti ń lo nìkọ́ọ̀bù tó lè jẹ̀lbáàbù mọ̀ pé o ti gbé símbọ̀ ìsìlámù jáde tó bá ti lọ lè kábùkù ó fẹ́ kẹsì lábùkù tó bá ti lọ lè wùwà tí ọ̀dà ó fẹ́ kán rìfà sí súnà pé súnà ọ̀dà tó bá ti sọ̀rọ̀ tí ọ̀dà ẹlẹ́ha muntakiba munakọba muhajaba àwọn yóò mọ̀ pé ẹlẹ́ha eléyìí pọ̀ ìpè ọ̀rọ̀ kọ̀rọ̀ lélẹ́yìí aṣọ tó gbéwò yẹn aṣọ owó ni wọ́n sọ fáwọn yẹn pé tí wọ́n bá rí àwọn ìyàwó ànábì mọ́ ṣe múra tí wọ́n bá ti rẹ́yìn bí wọ́n ṣe múra gẹ́lẹ́ nìyẹn wàá jẹ́ pé bíta ṣe da kínú náà ṣe kínú náà da eléyìí lápẹẹrẹ pé èèyàn gbàgbọ́ má asfala minal ka'bayn minal izari fa fin nar ànábì ni ẹni tí ṣòkòtò rẹ̀ bá sọ rẹ̀ lọ́kùnrin tó bá kọjá kókó ẹsẹ̀ yọ wọ́n náà bí ṣòkòtò rẹ̀ bí ó ṣe kọjá kókó ẹsẹ̀ yẹn ìmán ni àwọn ìmán nìkan bẹ́ẹ̀ tó ṣe fi pamọ́ ó ṣe hàn ní àtọ̀wáf falyatawafu bil baytil atiq ó lè torí pé èèyàn fẹ́ káwọn èèyàn rí ọ fẹ́ ṣe kíláàsì pé ọ wà mọ́ tàwáfù inú yàrá rẹ̀ ọ wá sí káàbà gbogbo èèyàn máa rí ọ gbà wẹ̀ gbogbo èèyàn máa rí ọ lọ mọ́sálásí gbogbo èèyàn máa rí ọ ṣòkòtò rẹ̀ oníkọjá gbogbo ẹsẹ̀ gbogbo èèyàn máa rí ọ kò ní tí ọ lójú níbo tí màgbó ti wà nínú ẹ̀sìn rẹ̀ kọ́lọ̀ wọlé àánú ẹ̀ kọ́lọ̀ mọ́sá sàlùkùn ìmánì wa ẹni wọn bá ta sọ yìí kọ́lọ̀ mọ́sá jọ sànfàní àsìbáàbù ziyadatil iman àwọn nǹkan tí mo jẹ́ kí ìmánì ó lékún èyí tó ga jù náà ni huduru halakatu dhikri halakatu al-mau'idha kéèyàn máa jòkó níbi tí wọ́n bá ti ń sọ̀rọ̀ Ọlọ́run kì í ṣe ibi tí wọ́n bá ti ń ṣe kíni tí wọ́n bá ti ń sàwẹ́wà àbí tí wọ́n ń dẹ́fẹ̀ àbí tí wọ́n fà wọ́n yẹn sí yẹyẹ ibi wọ́n ti ń bá yẹn sọ̀rọ̀ Ọlọ́run bá ní innamal mu'minun Ọlọ́run bá ní àwọn olùgbàgbọ́ òdodo alladhina idha dhukira Allahu wajilat qulubuhum tí wọ́n bá rántí Ọlọ́run ọba ẹ̀mí wọn máa ń gbọ̀n wa idha tuliyat alayhim ayatuhu zadatuhum imana tí wọ́n sì ń ka ọ̀rọ̀ Ọlọ́run fún wọn aya Quran hadisi imani wọn máa ń ṣe kíní wọn máa ń lékún talabul ilmi shar'i wọn máa lè wá ìmọ̀ ẹ̀sìn nítorí tọ́lọ́ ni o imani wọn máa ń lékún lẹ́yìn náà hudurul janaza kéèyàn wọn máa jìnnà síbi wọn bá ti ń kírun sókòlá imani wọn máa ń lékún kéèyàn wọn máa jìnnà sí makbara ọlọ́mọ ya kan kú o gbìyànjú kó sẹ́kẹ́ni kó débẹ̀ tó bá ti jẹ́ mùsùlùmí òdodo suhbatu ahlil khair wal iman lẹ́yìn náà àwọn ọ̀rẹ́ tẹ́yìn bá fẹ́ yàn kọjá àwọn ọ̀rẹ́ tí wọ́n jẹ́ onígbàgbọ́ kéèyàn má bá àwọn tí wọ́n gbàgbọ́ ṣọ̀rẹ́ torí wọ́n padà kó bọ̀ má bá wọn ṣọ̀rẹ́ má fẹ́ wọn níyàwó má fẹ́ wọn lọ́kọ wala tunkihu al mushrikin hatta yu'minu wala tankihu li mushrikati hatta yu'min má fẹ́ ẹlẹ́bọ lóbìnrin má fẹ́ ẹlẹ́bọ lọ́kùnrin àwọn tí wọ́n ń bẹ níta àgbàgbọ́ má bá wọn ṣọ̀rẹ́ kódà tẹ́ ẹ bá ń ṣe mítìn tó jẹ́ mítìn àdúgbò tẹ́ bá ti parí mítìn yẹn tán kó gbalé lọ ni wípé ọ̀tún ń lọ́dọ̀ rẹ̀ ń lè sọ̀rọ̀ ní sọ fún fàáfà kí ni tí àwa mú ni o ó ṣe wáyé bẹ́ẹ̀ bá mú gbogbo àwọn ọ̀tá wọn máa kú lọ́kọ̀ọ̀kan ni ẹ̀yin lẹ́sìn ní ẹ̀yin òsì ṣe mọ́yìn tó o bá rọra ọ padà mú o ẹni bá ti ń bá ajá rìn yóò ṣe kí ni yóò jẹgbẹ́ o gbé yín mọ́ni rẹ sá ibi iṣẹ́ tó bá wà torí pé iṣẹ́ yìí àwọn olóríire kámọ́sọ̀kan yókù lọ́wọ́ ń bẹ̀ tètè wá sẹ́mi torí pé Ọlọ́run ni wala tamutunna illa wa antum muslimun ẹ gbọ́dọ̀ jáde láyé àfi kẹ́ jáde ní mùsùlùmí òdodo ìmánì náà là ń lè fi pàdé Ọlọ́run ọba o òní Ọlọ́run ọba aláwọ̀ fi jọ́ọ̀jì iṣẹ́ wa ń jọ́ àlìkèyàmà
òun náà ni wọ́n fi fọ àwọn tí wọ́n fi sínú àlìjánnà fi wọ́n síbẹ̀ torí àìní ìmánì náà wọ́n fi fọ àwọn èèyàn sínú náà Ọlọ́run wọ́n dá iná kalẹ̀ torí àwọn ẹ̀dá ni wọ́n dá kalẹ̀ nítorí kíni nítorí ẹ̀sìn ẹni bá ti ṣẹ̀sìn kẹ́sìn yọ wọ̀ náà ẹni bá ti ṣe Islam yọ wà àlìjánnà mo wá bẹ̀ lọ́wọ́ ọba fúnra mi àti fẹ́yìn náà kọ́lọ́n kọ́ mọ́sá sàlékún ìmánì wa kó jà lè máa tẹ̀lé àṣẹ Ọlọ́run ọba wa ní kọ̀rọ̀ àti ní gbangba wa Ọlọ́run ọba aláàkọ́ ajá gùn lẹ́mìí lérí dáadáa Ọlọ́run kọ́ wa pa wá lérí ìmánì náà kó mọ́ jí sáré wa sókun níjọ́ àlìkìyámà tọ́lọ́run bá gbé àdìdì kọ́lọ́run dà wá papọ̀ máwọn ní ìmánì kọ́lọ́run ọba aláàkọ́ sí àlìjánnà ní ibùdó sí wa àtàwa àti gbogbo àwọn afá wa àti gbogbo àwọn ọmọ wa àti gbogbo àwọn ẹbí wa àti gbogbo àwọn ọ̀rẹ́ wa àti gbogbo àwọn ọmọ ìyá tá jẹ́ ọmọ ìyá mùsùlùmí Ọlọ́run mọ́sá jẹ́ aláti bọ̀ tán dáadáa subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. يا أيها الذين آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل